Ògìyà ti lu Ejigbo. Bàbá àwọn ọgbọ́n tán. Nínú wa láàrin àwọn ọgbọ́n tán. Je salue toute la famille Oye précisément. Je prends cette famille pour saluer toutes les familles qui sont ici présentes. Ìdí ẹ̀ ní láti fi yẹ kábíyèsí wa ọba Ọmọwọnọlá Oyèdè Ìsọ̀sìn ká fi yẹ wọn sí. Tí ẹ bá mọ̀ tẹ́lẹ̀ Yorùbá inú ọba tó kàwé tó kọ́kọ́ jẹ nílẹ̀ Yorùbá kábíyèsí Ògìyànlé Èjìgbò ni tó jẹ́ the first graduate ọba in the southwest kábíyèsí Ògìyànlé Èjìgbò ni so à ń ṣe ayẹyẹ láti fi yẹ bàbá kábíyèsí ká fi yẹ wọn sí then ká tún fi kóra wa jọ gẹ́gẹ́ bí ọmọ ìlú á rí pa àtàjọ ọmọ Èjìgbò àwọn tó pọ̀ nínú wa wọ́n wà ní Ivory Coast àwọn kan náà wà ní Togo ìfà wọ́n pọ̀ jọ àtàwà ńlẹ̀ lọ so ètò yà gbé kalẹ̀ láti máa fi kóra wa jọ lọ́dọọdún so that a lè máa discuss development ìlú yìí. Ara oúnjẹ àwọn olóúnjẹ kà àwọn olùyàwòrán náà wà ní pẹ̀lú àwọn olùkọ́ni wà ní àwọn oníṣọ̀bá wà ní gbogbo wa lájọ wà níbẹ̀. Nítorí ká ṣe é sì ni pé àwọn ọ̀dájú pé lẹ́yìn iṣẹ́ òwò iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ wa lẹ́jọ́ wọ́n yẹ káwọn náà máa ṣe àwọn nǹkan tó fi mọ̀ pé Èjìgbò wà. Ìdàgbàsókè bíi lórí iná mọ̀nàmọ́ná omi ẹ̀rọ ìgbàlódé ọ̀nà tó yọ̀ geere ìyẹn fún àwọn governors wa ètò ẹ̀kọ́ tó múnádóko ètò ìlera àti ìwòsàn pàápàá jùlọ ètò ọ̀pọ̀ oúnjẹ tí kò wọ́n rárá. Gbogbo wa láṣẹ ẹ̀mí ẹ̀yà àṣẹ ẹ̀sàmì fún dára yín gbogbo ìta bá sì ń rò gbogbo ẹ̀ náà ni wọ́n máa ń bàtọ́ lọ́wọ́ àmín Ọlọ́run wà pẹ̀lú wa o ẹ ṣe lọ́dún tí ń bọ̀ ẹ jẹ́ ojú báyìí lọ Ọlọ́run Olódùmarè yóò fún yín ní agbára àti okun láti fi ṣe gbogbo ṣe ọyẹ ká sí. Oyè ìyọdé òye Ìsọ̀sìn. Ògìyà ti lu Ejigbo. Bàbá àwọn ọgbọ́n tán. Nínú wa láàrin àwọn ọgbọ́n tán. Baba is coming to the microphone to open the events of today. That is today. The Ojúde second edition with the open prayer. And I know everything that we start with the prayer. The starting will be good, the middle will be meaningful, and the ends will also have a meaningful. Socially being the material of it. Gbogbo nǹkan tí a bá ti fi àdúrà ṣe, wọ́n ní ìbẹ̀rẹ̀ rẹ̀ máa ń da, àárín rẹ̀ máa ń sanwó, ìparí rẹ̀ àsìkò lójútùú. Ilé la fi kí bàbá wa ẹ máa wọlé ẹ máa ràbá pẹ̀lú bẹ́sẹ̀ ń bọ̀ láti wá fún wa ní àdúrà. Màríyábá yábí kan ìmáàmù àgbà. Yábí kan ìmáàmù àgbà. Màríyábá ábí kan ìmáàmù àgbà. Fún ilẹ̀ Èjìgbò wa. Màríyábá ábíkan ìmáàmù àgbà. Màríyábá ábíkan ìmáàmù àgbà. Màríyábá ábíkan ìmáàmù àgbà. Fún gbogbo ilẹ̀ Èjìgbò. Sallu ala nabi Mustafa. Sábà wọn lẹ o ẹja wílé lè jù à ń lọ. Sallallahu alaihi wasallam. Kí á gbọ́n mọ́ bá di yàgò. Mi ní fẹ́ gba àkókò lọ rẹpẹtẹ. Àmọ́ àkọ́kọ́ gbólóhùn mi òun náà láàkì adániwá. Lọ́dá ẹnìkọ̀ọ̀kan tó sì ṣe bó ti wù ú. A wà fọpẹ́ fún Ọlọ́run náà. Fún bàbá wa Ògìyàn ti ilẹ̀ Èjìgbò. Òní kọ́ ni wọ́n tẹ ìlú yìí. Báwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ní Sàmánì tí wọ́n fi hàn àwọn olóye pé ọ̀kan nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n. Bàbá láwọn abádúpẹ́ yìí. A kò Olúwa adúpẹ́ òṣè o. Adúpẹ́ òṣè. Adúpẹ́ òṣè o.
adúpẹ́ ọ̀sẹ̀ ibi tó gbọ́rọ̀ wá gbà yìí adúpẹ́ ọ̀sẹ̀ adúpẹ́ ọ̀sẹ̀ ọ̀ adúpẹ́ ọ̀sẹ̀ adúpẹ́ ọ̀sẹ̀ ọ̀ adúpẹ́ ọ̀sẹ̀ ibi tó gbọ́rọ̀ wá gbà yìí adúpẹ́ ọ̀sẹ̀. àfihàn bàbá wa ògì ajílẹ̀ ìdìbò àti báwọn yin ọlọ́run tó dá wọn tó rán wọn tó sì gbé wọn kalẹ̀. a wà á tún gbólóhùn kan pé ọlọ́run fún bàbá náà ọlọ́run ni áfíṣù ní máa ń sọ ẹ̀dá bàkà mẹ́jọ jàre là ń wá security bí kú bá dé sọ́jà ọ̀dà dúró lẹ́nu ọ̀nà security kò sì lè dá àrùn dúró tọ́lọ́run bá fẹ́ fàrùn ṣèyàn ọlọ́run gan fúnra rẹ̀ ní ọba security àmọ́ àwọn tí wọ́n ń security wa náà ọlọ́ba ní security àwọn náà. Àmín. a wà fi bàbá wa ikọ́ ọlọ́run náà lọ́rùn a wà pé yá fíṣù bá ní sọ́ọ̀bà wa. Yá fíṣù bá ní sọ́ọ̀bà wa. Sọ ẹ lọ́dọ̀ yá fíṣù bá ní sọ́ọ̀bà wa. ọlọ́run tó ní ìsọ rẹ̀ lọ́dọ̀ tọ̀sán tòru tí gbogbo ìgbà ọlọ́ba ní sọ bàbá náà. Àmín. lẹ́yìn tí a ti wí ọ̀nà méjì yìí tán gbogbo ẹ̀yin tẹ́ wá gbé ètò yìí kalẹ̀ fún ìdàgbàsókè ìlú yìí tí bá ní máa kà yín lọ́kọ̀ọ̀kan bí n tiẹ̀ mọ̀ yín ń gbé bá ń kọ́ àmọ́ n ò ní ìdí àti máa dárúkọ yín torí pé ká tó kà yín ọlọ́run ti mọ̀ yín ọmọ èròǹgbà yín gbogbo ẹ̀dá tó bá jẹ́ pé ń gba lọ́kàn rẹ̀ wọ́n bí ibi ni ọ̀tọ̀ òun rìn wá ni ó forí rìn ni ó fẹsẹ̀ rìn ni ó fapá rìn ni ó fàyàwọ́ déjìgbò ni tí ń bẹ ní ìlú Èjìgbò àti gbogbo tí Èjìgbò ń pàṣẹ sí wọ́n tí ò wá láti bá tiwa jẹ́ ọlọ́ba ní ṣàánú wọn. Àmín. gbogbo àwọn tó wá fẹ́ kéjìgbò ọ̀dà pátá ọlọ́dì ọ̀dà fún wọn. Àmín. àwọn tó pé wọ́n bá bẹ́ dàrú á máa sá lọ ọlọ́run bá ní rọ̀ wọ́n lọ́kàn. Àmín. ìlú yìí ọlọ́dì ọ̀dà gbàgbá yìí lọ. Àmín. òkè gbọ́dọ̀ bàbá wo òkìyàn látàrí kílù yìí ọ̀dà gbà ọlọ́run má ṣe é rè gbé. Àmín. abẹ́rẹ́ fún gbogbo àwọn olóyè wọn gbogbo àwọn ọba tí ń bẹ ní agbègbè kò sí ìgbèríko l'Èjìgbò agbègbè ní ń bẹ kódà bí ìlú rẹ bá jẹ́ ahéré kan kìí ṣe ìgbèrí oko agbègbè Èjìgbò gbogbo àwọn ọba tí ń bẹ lágbègbè Èjìgbò pátá ọlọ́mọdé àwọn ru. Àmín. ìdí ayé dì mọ́jú sáà ní ara wọn. Àmín. àwọn tí wọ́n wá ń jẹ́ pé wọn ò jọba wọn ò joyè àwọn náà ń jẹ́ bàlẹ́ èdè ọlọ́mọdé àsáwẹ̀ nǹkan. Àmín. gbogbo bí ọmọ Èjìgbò wà ló lè dáyé pátá ọlọ́mọdé àwọn wọn. Àmín. má lé wọn kí. Àmín. fàánù ìsìn wọn lọ́kàn. Àmín. gbogbo àtọ́ wá ti òkèèrè wá nítorí àjọyọ̀ tòní yìí àpadà síbi tí kálukú wọn ń gbé ọlọ́run kó ṣe lọ́wọ́ rẹ̀. Àmín. bisimilahi rahman rahim. Àmín. bisimilahi rahman rahim. Àmín. allahumma inni as'aluka an-najaa yawma Àmín. wal maghfirata yawma al-liqa Àmín. wa ridaha yawma as-sawab Àmín. wa sakila al-hasanata yawma Àmín. wa sabaa yawma al-ju'i Àmín. wa riwaha yawma al-atal Àmín. wal afwu yawma al-ghadab Àmín. wa khayru yawma ash-sharr Àmín. wa jannati yawmi ad-din Àmín. برحمتك يا رحمن آمين. اللهم آمين. أجلنا يومنا خيرا آمين. من أمسنا آمين. وغدانا خيرا من يومنا آمين. وجلنا سلامة والعافية آمين. إنك على كل شيء قدير. آمين. gbogbo eléyìí pátá mo fi bí ọlọ́run gbogbo wa pátá òní ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́njẹ́ ọ̀dà jà náà Àmín. ọ̀la wa ọlọ́njẹ́ ọ̀dà jà náà Àmín. bí máa wá ń dá fún wa àlàáfíà ara àti ọ̀kanbalẹ̀ ọlọ́mọyọ̀ ọ̀lẹ̀ آمين. subhana rabbika. رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم sallallahu alayhi wa sallam. ẹ ṣe pariwo pé Allahu akbar. akí bàbá wa ìmáàmù àgbà fún ilé Èjìgbò ọlọ́run yóò máa ṣàlékún àlàáfíà ọlọ́run yóò máa ṣàlékún dáràjà. bàbá wa ìmáàmù nígbà tí wọ́n ń gbàdúrà tí wọ́n wá wojú wa wọ́n wá rí nínú Kùránì pé ànábì kan bẹ nínú Kùránì à ń pè ní Zakariya nígbà mo wọnú Bíbélì wọ́n ń pè ní Zakariya òun ló dàgbà nínú ọjọ́ orí òun àti ìyàwó wọ́n sì fẹ́ bímọ láyé ọ̀làtàdé pé wọ́n ṣàdúrà fọlọ́run ọlọ́run dẹ̀ fún wọn ní ọmọ àdúgbò ilé fi agbára àdúrà ètí bàbá ìmáàmù àgbà tí wọ́n bá wa ṣe àwọn náà bá wa ṣe lẹ́sìn inú ọ̀sán gbígbà àdúrà rẹ̀ náà látó fi jókòó lẹ́ni tí ṣe àyájọ́ kejì fún ayẹyẹ ojúde ọba Ojúde ọba second edition. ẹ bá pariwo ahlan wa sahlan fún bàbá lẹ́ẹ̀kan sí o ahlan wa
Thank you so much, the chief imam of Ejigbo land, for leading us with open prayer to start today's second edition of Ojude Oba Ejigbo Festival. And we are quickly move to the next anthem. The next anthem is national anthem and Ejigbo anthem. I want to invite to the microphone to come Mrs. Folashade aka Oya to come and lead us with Ejigbo anthem. Ato Yawa Oya láti jẹ́ kí wọ́n bá wọn kà á ní fún àwọn ìpínlẹ̀ kan ti ìjọba ìbílẹ̀ Èjìgbò pàápàá jùlọ ti ìlú Èjìgbò. Over to you. Nígbà tí a lọ kọrin ìjọba ìbílẹ̀ Èjìgbò, mo fẹ́ kí gbogbo wa dìde káyé bàbá wa kábíyèsí ọba Ọmọwọnúọlá Oyèyọdún Oyèsọ̀sìn bàbá kẹ́pẹ́ o, gbogbo wa jẹ́ ṣe kábíyèsí o. Ẹ jẹ́ ká dìde láti kọrin ìjọba ìbílẹ̀ Èjìgbò. Àwa lọmọ Ògìyán Akíjọlé, àrólẹ́kọ̀ ọmọ Odùduwà, ọmọ Ògìrì níyàn láwa, jẹ́ ká múra láti fìwà jọ wọ́n o. Ògbójú ọdẹ mọ̀lá Akíjọlé, Akíjọlé tún ti tẹ àṣekára, Akíjọlé kò má sí nídìí ọ̀tẹ̀. Akíjọlé mà tún kórìíra ibi. Àwa lọmọ Ògìyán Akíjọlé, àrólẹ́kọ̀ ọmọ Odùduwà, ọmọ Ògìrì níyàn láwa, jẹ́ ká múra láti fìwà jọ wọ́n o. Ọmọ Ògìyán Èjìgbò mẹ́kun, ta la fẹ́ fìwà àti ṣe àwájọ, ẹni bí wà ló yẹ ká fìwà jọ. Ògo Èjìgbò ó máa dọwọ́ wa, àwa lọmọ Ògìyán Akíjọlé, àrólẹ́kọ̀ ọmọ Odùduwà, ọmọ Ògìrì níyàn láwa, jẹ́ ká múra láti fìwà jọ wọ́n o. Ìwọ ọ̀lẹ àfòwúrọ̀ ṣeré, ìwọ lọ̀tẹ̀ akórìíra ẹni, ìwọ bàlú jẹ́ oníṣẹ́ ibi, àsọ̀rọ̀ ẹ̀yìn ronú pìwàdà. Àwa lọmọ Ògìyán Akíjọlé, àrólẹ́kọ̀ ọmọ Odùduwà, ọmọ Ògìrì níyàn láwa, jẹ́ ká múra láti fìwà jọ wọ́n o. Iṣẹ́ ọwọ́ ló bá fi ń ṣayé, iṣẹ́ ìjọba tàbá gbálẹ̀ ọjà, oníṣòwò àgbẹ̀kẹ̀ gbáradì, kì í ṣe wa kó gbogbo Èjìgbò ga. Àwa lọmọ Ògìyán Akíjọlé, àrólẹ́kọ̀ ọmọ Odùduwà, ọmọ Ògìrì níyàn láwa, jẹ́ ká múra láti fìwà jọ wọ́n o. Òkè mọ̀ pé ìsàlẹ̀ ọ̀ṣọ́ lọ, pẹ̀lú alágbára bí ẹ̀kú, ṣàgàn eléwọ̀ gbàgà òrùfọ́n, alágbò ọ̀tún wọn sọ wá dọ̀kan. Àwa lọmọ Ògìyán Akíjọlé, àrólẹ́kọ̀ ọmọ Odùduwà, ọmọ Ògìrì níyàn láwa, jẹ́ ká múra láti fìwà jọ wọ́n. Ìbílẹ̀ Èjìgbò olókìkí là jẹ́. Èjìgbò olókìkí là jẹ́. Owó ṣíṣẹ́ pẹ̀lú iṣẹ́ àgbẹ̀, kágbégbádó kókó àtúngbìn pàkí iṣẹ́ òwò ni. Láti ìlọ́dẹ ló mẹ́ta bí jáde Ghana, iṣẹ́ òwò ni. Àtẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ làwa fi ń ṣayé. Ẹ jẹ́ ká fún wọn ní àtẹ̀wọ́ dáadáa tó tóbi. Ẹ fún wọn ní àtẹ̀wọ́ dáadáa. Ẹ ṣe pẹ̀lú ògùn Ọlọ́run, a pè é ní èsì atọ́pẹ́ yìí lọ́dún yìí. Tọ́mọ́tọ́ lọ́dún tó ń bọ̀, a tún máa rí yín pé. Àmì wìtìwìtì, àmì. Tí ẹ bá wo orí àpilẹ̀kọ ìjọba ìbílẹ̀ Èjìgbò, tí ẹ bá lọ wo standard 4, ìyẹn lẹ́ẹ̀kẹrin, ìṣe déédéé ìjókòó wa, pàápàá jùlọ èyí tí a fi ṣe ayẹyẹ Ojúde Ọba gangan. Wọ́n ní bí ṣòwò ló bá fi ṣayé, iṣẹ́ ìjọba tàbágbálẹ̀ ọjà, oníṣòwò àgbẹ̀ kí gbogbo wa kágbáradì, kí gbogbo iṣẹ́ wa kò lè láǹfààní láti gbélé Èjìgbò. Àdúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Nígbà tí a ti tú pẹ̀lú anthem Èjìgbò, we quickly move to the introduction. Àdàmà ṣe ní àlàáfíà bọ̀ ní. Bẹ́ẹ̀ni, láti ṣe àfihàn àwọn àlejò wa tó ti wà ń bí. Tí n bá ti bẹ̀rẹ̀ lágbára tèmi, Kiss ìwé náà máa gbé látọ̀rọ̀ àgbà tiẹ̀. Ẹni bá àkọ́ ṣe àfihàn wọn bí.
ẹni tí akọ́kọ́ máa ṣe àfihàn fótó ní. òun náà ni gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Our able excellency the governor of Osun State. Aṣíwájú Nurudeen Ademola Jackson. Nurudeen Jackson Adeleke. Ọ̀ṣun State ṣé wọ́n ti dé o. àwọn kan ní ọ̀tọ̀ náà wọ́n sọ wọ́n ní wọ́n wà lójú ọ̀nà wọ́n wà lójú ọ̀nà. bákan náà a ṣe àfihàn bàbá wa onílù tó nílùú ẹ̀ èyí tó jẹ́ pé ìjókòó wa tèmi ọlọ́run tó fi ṣe ọ̀kọ̀ọ̀kan dáadáa oríire bàbá wa ni. bàbá wa tí mo fi tọ̀ọ̀tọ̀ dárúkọ pápájọ́ gbogbo olóòkú ọlọ́tẹ̀ pátápátá ló ti kú. His Royal Majesty ọba Ọmọwolúọlá Oyèyẹdé Oyèsẹsìn MFR JPJP ògìyà tilẹ̀ sílẹ̀ ẹ bá pẹ̀lú kábíyèsí ẹ bá sọ bẹ́ẹ̀ lẹ́ka sí ẹ sọ pé kábíyèsí o. àdúgbò ní ọ̀dọ́ mo ṣe àfihàn àwọn ọmọ wa ayaba lápá àlàáfíà àti lápá ọ̀tọ̀ ẹ bá pẹ̀lú kábíyèsí fún àwọn ọmọ wa. ẹ bá wọn ṣe kábíyèsí fáwọn olórí wọn. ẹ ṣe ìrọ̀lẹ́jẹ̀ kí á rí yí pẹ́ ní ẹ̀sìṣẹ́ ìdípẹ́ láàfin. bákan náà ìṣe àfihàn bàbá wa iChief Ọ̀ṣọ́lọ̀ àti ilẹ̀ ìdìbò lórúkọ gbogbo àwọn bàbá gbogbo àwọn olóyè pátápátá fún ilẹ̀ ìdìbò. gbogbo bọ́tẹ̀ jáde ló kára lè fún bàbá. ẹ sọ pé kára ó lé o fún gbogbo àwọn olóyè ilẹ̀ ìdìbò. lórúkọ bàbá wa Mọ́gàjí Àtàkókó Mọ́gàjí Òdúoyè àti Mọ́gàjí máa dákọ̀ lọ́dọ̀ tiẹ̀ náà mẹ́wọ́. Mọ́gàjí Akínlábí. ẹlẹ́kẹrin. Mọ́gàjí mẹ́ta náà ni. ẹ bá pè bá ṣe kára lè fún bàbá wa Mọ́gàjí. gbogbo àwọn Mọ́gàjí tilẹ̀ ìdìbò. ọlọ́jẹ̀ kí á rí pẹ́ o. àmì ilé tí wọ́n rẹ̀. gbogbo ọlọ́mọba pátápátá akínyìn sí orí ìkàlẹ̀. pé àjíǹde ara máa jẹ́ o kábíyèsí o. bákan náà ìṣàfihàn bàbá wa chief host of today olùgbàlejò àgbà. àwọn tó ń gbàlejò olóyè tó ń gbàlejò gbogbo àwọn ìlú lónìí. àwọn náà ni aṣíwájú fún gbogbo àwọn ìdìbò káfàtà. olóyè aṣíwájú ilé ìdìbò gẹ́gẹ́ bí ọba olóyè aṣíwájú tilẹ̀ ìdìbò bàbá wa Joshua àti Ládé Adébọ̀wálé. ẹ bá pẹ̀lú kárọ̀lẹ̀ fún bàbá. ẹ bá ṣe kárọ̀lẹ̀ fún bàbá wa aṣíwájú tilẹ̀ ìdìbò. àdúpẹ́lẹ́ ọ̀dọ́ lọ́rọ̀. akínyìn. bákan náà ìwọ ẹja ẹni tó mú lẹ́nì nínú sáà tí ayẹyẹ ojúde ọba ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ lọ́dún yìí àwọn náà ti wà ní kálẹ̀ the special guest of honour of today is Elder John Okedeye ẹ bá ń bàbá wa Okedeye àwọn náà ti wà ń bí. the special guest of honour today thank you very much our guest lecturer thank you àwọn náà ló lè parí sọ́dọ̀ wa àgbà kí ló tó kù lọ́dọ̀ ẹ̀ lẹ́ńbọ̀. ní àìnídènà pẹnu àwọn tí Ọlọ́run ń lò fún ìgbìmọ̀ láti máa ṣe ìṣàkóso ojúde ọba níbikíbi tí wọ́n bá wà a mọ̀ kí wọ́n ní ẹyẹ ọ̀sọ́kà a kí gbogbo ojúde ọba Èjìgbò Festival Foundation Board of Trustee látòrí olórí ẹgbẹ́ ìyá wa olóyè Chief Mrs. Victoria Adekunle Ọláyíwọlá the national president of ojúde ọba worldwide mama akiye ẹkúnṣẹ́ takuntakun. Our able vice president, the person of Amuda Ayegoro Eleshimeta, Alhaji Owagoke Atonda Abanise, Alhaji Musbahu Alani Abidoye, Chief Ajobi Ayedade Leniyan, Ataye Setile Côte d'Ivoire, Mr. Abbas Tavik Aderemi, Mr. Ademola Waidi Owagbenro, Mr. Aziz Akonfe Ojulari, Ọ̀gbẹ́ni Abidoye Akintayo Akọni ọmọ Akinbara, èmi tí mò ń sọ̀rọ̀ yìí fún ara mi, Mr. Jimoh Lawal Ademola, Alhaji Abdulaziz Tirimisiyu Ademola, Isiaka Abidogun àti Alhaja wa Lawal Ramota. gbogbo àwọn tí wọ́n ṣàfihàn yìí àwọn náà ni àwọn ọmọ ìgbìmọ̀ ojúde ọba foundation máa bọ́ sí abala àwọn alága wa lọ́kùnrin àti lóbìnrin èyí tá a pè fún ti ayẹyẹ ojúde ọba sáà kejì ẹrú ẹ̀ ẹgbẹ́ mìíràn láti ṣe àfihàn ọ̀jọ̀gbọ́n ni ọmọ bíbí ìlú Èjìgbò pàtàkì Professor Àkànbí Mọ́dàsíù Ìlúpẹ́jú láti ilé ìwé gíga University ní ìlú Èkó. Chairman of today's occasion ṣé wọ́n ti dé. wọ́n ti wà ń bí. ẹ ti kọ́ ìdìbò bàbá fẹ́ẹ́ níwájú thank you so much for your highly welcome our miss. wọ́n ṣàfihàn ìyàwó alága obìnrin the chairperson of today's occasion alájà ni wọ́n gbajúgbajà oníṣòwò ni wọ́n lórí èdè Côte d'Ivoire alájà Sàfíàtù Àdìsá ẹ̀dàgbọ́n sí màmá ti wà ní kálẹ̀. àwọn náà ti wà ń bí wọ́n ti wà ń bí. bákan náà wọ́n ṣàfihàn coach chairman. Sunrise Clubs International. bẹ́ẹ̀ni all the way from Côte d'Ivoire. lábẹ́ ààrẹ wọn Alhaji Disu Surajudeen. àwọn ẹgbẹ́ tẹ́lọ̀ amúnidára. ẹgbẹ́ gbogbo amúnidára ní ìlú Èjìgbò wọ́n ti wọ́n bá amúnidára. á dára fún gbogbo wa. yóò daṣọ rẹ̀ rán ni yóò daṣọ rẹ̀ rán ni ẹni bá sọ tá a ti lọ o yóò daṣọ rẹ̀ bóra ẹni bá. nígbà tí à ń retí orúkọ bàbá kábíyèsí ní ìlú tó ṣe bẹ́ẹ̀ tó yí Èjìgbò ká. àwọn bàbá wa kábíyèsí. àwọn máa bọ́ sí abala tí ó kàn lórí ètò wa òun náà ni open remarks from the chief Mrs. Victoria Ọláyíwọlá
the president of Ojúde Ọba Ejigbo Festival Foundation. Ìmọ̀ ọmọláyọ̀ àti àlàáfíà láti pe ìyá mi alálùbáríkà obìnrin bí ọkùnrin ni ààrẹ àgbà fún Ojúde Ọba Ejigbo Festival Foundation láti máa bọ̀ fún àpilẹ̀kọ àwọn ẹ̀dá kan bá fún ọmọ ní àtẹ́wọ́. Ẹ jẹ́ ká fún ọ ní àtẹ́wọ́ ọmọ ọba obìnrin Victoria Ọláyíwọlá aka ìyá àánú president Ojúde Ọba Ejigbo Festival Foundation. ìyàwó ìyá àánú wọn ní kẹ́ súnmọ́ wa ń bí láti wá pa àpilẹ̀kọ yín èyí tí ẹ kọ fún ti Ojúde Ọba ọdún 2025. Ẹ jẹ́ kí a lọ sí program wa sí event number 5. Event number 5, page number 5. Number ẹlẹ́ẹ̀karùn page number 5 níbẹ̀ láti rí àpilẹ̀kọ. Akí coordinator fún Ojúde Ọba Ejigbo Nàìjíríà. Òun náà ni bàbá Jimoh ọlọ́run jẹ́ kí ẹ bàjẹ́. Thank you so much our best coordinator. Thank you very much. We want to hand the microphone for our Princess Victoria Olayiwola aka Iyano, the president Ojúde Ọba Ejigbo Festival Foundation, for his welcome address. Thank you so much. Hello, page number 5. Níbẹ̀ la pẹ̀lẹ́ kan yẹn wà. Over to you, ma. Mo kí gbogbo àwọn bàbá tí wọ́n wá bíbá ilé mi, mo kí wọ́n ṣe àdúpẹ́ lọ́wọ́ ọkọ. Mo dẹ̀ kí àwọn olóyè gbogbo tèjìgbò náà àti ti agbègbè tí wọ́n wá síbí, àmọ́ rírì yìí o, ẹ ṣé gan. Mo dẹ̀ kí gbogbo àwọn ọmọ ọba náà, mo kí wọn ojú tó rí ọdún yìí, aré ìtòpọ̀, mo kí gbogbo ilé o. Àjọ̀dún ọdún Ojúde Ọba Ejigbo jẹ́ ètò tí Ọlọ́run ṣe ìmísí fún àwọn ọmọ ìlú Ejigbo nílé lóko lódò lájò àti káàkiri àgbáyé láti lè máa ṣe ayẹyẹ ọdọọdún fún ìkóra ẹni jọ, máa ṣe eré ìdárayá àṣà àti iṣẹ́ wa, pàápàá jùlọ ìtẹ̀síwájú ìlú ní gbogbo ọ̀nà tí ó lè máa jẹ́ àǹfààní fún bàbá wa àti fún àwọn ọmọ Ejigbo. Pàápàá jùlọ àwọn tí ń bọ̀ lẹ́yìn wa. Ètò yìí yóò máa ṣe àǹfààní kátàkárà jù àtẹ̀yìnwá lọ. Bẹ́ẹ̀ ni yóò sì ṣe pèsè fún ìpadà sí ìlú àwọn ọmọ Ejigbo tó wà lẹ́yìn odi. Nítorí bí ewúrẹ́ bá jẹ lọ, wọ́n á padà wálé. Bí àgùntàn bá jẹ lọ, wọ́n á máa padà wálé. Gbogbo ọmọ Ejigbo tí a wà lájò, Elédùmarè àti àwọn alálẹ̀ Ejigbo yóò jẹ́ kí a máa wá ilé ayọ̀. A ó sì máa gba ohun rere ṣe. Àmín. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí Ọlọ́run ṣe fún wa ní ọdún tí ó kọjá lórí ètò Ojúde Ọba ìlú Ejigbo. Àkọ́kọ́, nígbà tí a bẹ̀rẹ̀ kò sí ẹnikẹ́ni nínú wa, àwa elétò tí a mọ̀ wípé ó máa dùn tó bẹ́ẹ̀. Eléyìí ló wú wa lórí tí a fi pinnu láti ṣe ètò Ojúde Ọba 2025 ní àrà ọ̀tọ̀ fún fífi ẹ̀mí ìmoore hàn gbogbo ọmọ Ejigbo káàkiri àgbáyé fún ìgbàgbọ́ wọn nínú wa. Àwa náà
sì gbàdúrà fún ìtẹ̀síwájú lórí gbogbo ohun tí a gbé lọ́wọ́ ní ìpínlẹ̀. Ìgbìyànjú wa ni wípé bí àwa ọmọ ìlú Èjìgbò ṣe máa kó ara wa jọ ní ọdọọdún láti ṣe ayẹyẹ nínú ìlú wa, ṣùgbọ́n nísinsìnyí a fẹ́ máa tẹ̀síwájú nínú ètò ìdàgbàsókè bíi lórí iná mọ̀nàmọ́ná, omi, ẹ̀rọ ìgbàlódé, ọ̀nà tó yọ̀ geere ìyẹn fún àwọn governors wa, ètò ẹ̀kọ́ tó múnádóko, ètò ìlera àti ìwòsàn, pàápàá jùlọ ètò ọ̀pọ̀ oúnjẹ tí kò wọ́n rárá. Yorùbá ní àgèdègèdè ọwọ́ kan kò gbẹ́rù dórí, ẹ̀sìn wo ìkorò wo, ohun abádìjọ wò gígùn ni ó ń gún. À ń fi àsìkò yìí pé gbogbo ọmọ ìlú Èjìgbò káàkiri àgbáláyé láti kún wa nínú iṣẹ́ tí à ń ṣe yìí. Àjùmọ̀ṣe gbogbo wa ni o. Bí agbájé bá ní owó, tí àbúrò rẹ̀ bá lóògùn, tí ẹ̀gbọ́n wọn bá ní ìmọ̀, kí wọ́n fi ṣògo ilẹ̀ bàbá wọn ló yẹ. Gbogbo ọmọ bíbí ọ̀rẹ́, àna, alábàágbé àti olólùfẹ́ Èjìgbò pátápátá ni à ń pè. Ẹ jẹ́ kí a jọ ṣe yínníyínní kí ẹni lè ṣe míì. Ọpẹ́ pàtàkì fún gbogbo àwọn tí wọ́n ti ń gbẹ́rùkù ti wá ní ọ̀nà kan tàbí òmíràn, pàápàá jùlọ àwọn tí wọ́n nípa nínú ọdún Ojúde Ọba 2024. A dúpẹ́ gidigidi lọ́wọ́ yín gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́, lóyèlóyè, gbajúmọ̀, ọ̀tọ̀kìnní ìlú, olórí ẹ̀sìn, gbogbo yín pátá ni a dúpẹ́ fún. Ọlọ́run yóò san yín ní ẹ̀san olóore. Gbogbo ẹ̀yin tí ẹ wá tún gbà mí nímọ̀ràn láti jẹ́ adarí àkójọ yìí, tí ẹ ní irú mi ní aya nílé ṣùgbọ́n ẹ ń gbọ́ ìmọ̀ràn obìnrin. Ọlọ́run yóò ṣe àwọn ọmọ yín náà ní olú ọmọ, àtúbọ̀tán yín náà yóò sì dára. Ní ìparí, mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa kábíyèsí, àwọn ìjòyè, gbogbo ọmọ ọba, àgbàlagbà àti ọ̀dọ́ ìlú fún àdúrótì wọn wá fún àṣeyọrí ètò yìí. Àjọ̀dún tó ń bọ̀ yóò ṣe ojú gbogbo wa. Ẹ jẹ́ kí a fara balẹ̀, kí a jẹ ìgbádùn gbogbo ètò tí a ti là kalẹ̀ fún gbogbo wa. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín, ẹ ṣé gidi. tó ẹ filẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ ibi tó ti ń ṣe ojúde ọba ní Èjìgbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ibẹ̀ ni a wà lọ́jọ́ tòní. Ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ ní tó jẹ́ ọjọ́ kẹjọ Iléyá, ọdún Iléyá balawa. Ó ti wà pẹ̀lú nǹkan náà àwọn ọmọ ẹgbẹ́ kan, wọ́n máa ṣàlàyé bó ṣe jẹ́. Ẹ káàsán. Ẹ káàsán. A kú ọdún. Ẹ ṣé. Mo aṣọ pẹ̀. Àmì Ọlọ́run. Bá a dárúkọ yín àti orúkọ ẹgbẹ́ yín. Orúkọ mi ni Ọláwùmí Ọláníyì. Orúkọ ẹgbẹ́ mi ni Aṣíwájú Ultimate Queens of Èjìgbòland. Ẹ ṣé gan. Gẹ́gẹ́ bá a ṣe ń ṣe ojúde ọba Èjìgbò nípínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ tèní, báwo lè ṣe rí ètò náà sí? Ó dùn, ó dẹ̀ lárinrin pẹ̀lú bó ṣe jẹ́ ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀. Àti ẹ̀ lérò pé èrò máa pọ̀ tẹ́lẹ̀ yìí torí pé àṣẹ bẹ̀rẹ̀ ni, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run tún jẹ́ kí tọdún yìí kó tún ju tọdún tó kọjá lọ, torí pé ẹlẹ́gbẹ́jẹgbẹ́ a pọ̀ sí ju ti ọdún tó kọjá lọ, ṣùgbọ́n Ọlọ́run ràn wá lọ́wọ́, a ò dẹ̀ rí àyọkú láàrin ara wa. À ń ṣe léyìí láti fi gbé ìlú Èjìgbò tó jẹ́ ìlú abínibí wa lárugẹ, torí pé ọmọ Yorùbá àtàtà ni wá, ọmọ ìran Yorùbá ní ilẹ̀ káàárọ̀ òjíire.
níbi tí ojúmọ́ ti ń mọ́ wá iná ṣe sọ wípé àwa lọmọ Ògìyàn Akíjọlé filé hàn mí fọ̀nà hàn mí Ògìyàn ò filé hàn bàbá ẹnìkọ̀ọ̀kan. orí mi dẹ̀ ń wú ẹ ṣe ń kira yín yẹn tó ẹ ṣe akọ ọdún ẹ̀mí aṣọ́pọ̀ ẹ̀ ìmọ̀ràn lẹ́fẹ̀ẹ́ fún àwọn ọmọ tó jẹ́ ọmọ ìlú tọ̀dẹ̀ sí mi báyìí lẹ́nu. ìmọ̀ràn mi fún àwa ọmọ Èjìgbò tá a wà lẹ́yìn odi ni wípé ká máa wálé ọdún yìí náà ló ń kó gbogbo wa pọ̀ láti mọ̀ra wa láti gbé ìlú wa lárugẹ káwọn èèyàn náà tiẹ̀ lè mọ̀ pé Èjìgbò náà láwọn ọmọ tí wọ́n yàn tí wọ́n yanjú kì í ṣe ìlú òkè tá a wà á ní ká má ṣe sí ìlú òkè tá a wà náà ṣùgbọ́n ká máa rántí ilé ká máa rántí orírun wa ká máa rántí ibi tán ti forí wa sọlẹ̀ ibi tán ti bí àwọn bàbá wa torí àwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn. àwọn ẹlẹ́fẹ́ kí fún ọdún. àkọ́kọ́ ni wípé mo fẹ́ kí ẹni tó jẹ́ bíi bàbá àṣàlẹ̀ ẹgbẹ́ wa àwọn náà ni aṣíwájú Adébọ̀wálé Joshua aṣíwájú of Èjìgbò land a kí wọn wípé wọ́n ṣe wọ́n kú àdúrótì wọ́n kú bàbá ṣe gẹ́gẹ́ bí wọ́n rí wa gẹ́gẹ́ bí ọmọ kékeré wọ́n dúró tì wá adẹ̀ tún fi àkókò yìí mo fi ń kí Ògìyàn tilẹ̀ Èjìgbò ọba Ọmọwọnúọlá Oyèyọdé Oyèsọ̀sìn kejì MFR bàbá kọ́lọ́run jẹ́ kí wọ́n pẹ́ fún wa kí ìrùkẹ̀rẹ̀ kó dókínni kí àwọn olórí kán dẹ̀ pẹ́pẹ́pẹ́ láàfin mo dẹ̀ tún kí gbogbo àwọn olóyè náà bẹ́ẹ̀ ni mo kí olóyè Táyọ̀ Adébọ̀wálé gbogbo àwọn olóyè alága ọjọ́ òní àti ìyá ọjọ́ òní mo kí wọn wọn kú takuntakun Ọlọ́run á túbọ̀ máa tẹ Èjìgbò síwájú. ẹ ti ká pẹ̀tẹ́ wọn náà kórè lè dáadáa àdúgbò lọ́wọ́ ìyàwó ààrẹ fún ojújọba Èjìgbò Festival Foundation àdúgbò màmá wa ọmọbabìnrin Victoria Ọláyíwọlá ìyá àná fún ọ̀rọ̀ ìkíni káàbọ̀ wọn. ìdá àṣẹ́mbì òun náà ní gbogbo tá a ṣẹ́mbì gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ojújọba Èjìgbò Festival ó ti kúrò ní kọ̀rọ̀ ó ti já gbangba ó ti fò lókè gẹ́gẹ́ bí ẹyẹ àṣà ojú rẹ̀ ti tọ́lé ó ti tóko nínú àwọn tí wọ́n ń gbé wa jáde tó tẹ́ pé gbogbo tá a ṣẹ́mbì ní àwọn ìwà káàkiri àgbáláyé òun náà ní TVC wọ́n wà bíi TVC television wọ́n wà bíi ẹja fún wa ní àtẹ̀wọ́ o thank you very much ó ń gbà TTV àwọn náà ń bẹ pẹ̀lú wọn bí ẹ ti ká fún wa ní ìtẹ̀wọ́ o ECOWAS TV láti orílẹ̀-èdè Côte d'Ivoire Abidjan wọ́n wà pẹ̀lú wọn bí o ẹ ti ká fún wa ní àtẹ̀wọ́ Èjìgbò TV wọ́n wà pẹ̀lú wọn bí ẹ ti ká fún wa ní àtẹ̀wọ́ Absoni TV láti orílẹ̀-èdè Côte d'Ivoire nílùú Abidjan wọ́n wà bí o àti Ìrèsé TV àwọn náà wọ́n ti wà bí tóbi kábí wireless media àwọn náà wọ́n wà bí ẹ ti ká fún ogun alátẹ̀wọ́ thank you very much. nígbà tí a fẹ́ kí gbogbo àtàwà ní ìfarabalẹ̀ a bọ̀ sí abala ibi tí gbogbo àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ tí wọ́n ti lọ́ mọ́ kí bàbá wa kábíyèsí pé ẹkú ọdún ẹkú ìyèdán ìyẹn tí a mọ̀ sí clubs homage to the kábíyèsí Ògìyàn tilẹ̀ Èjìgbò. nígbà yìí àsìkò ti tó fún gbogbo àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ láti kí a máa dìde ṣùgbọ́n kọ́lé gbà máa ṣe yẹn à ń lọ fún abala eré ìdárayá níbi tí a ti máa dára wa ní àràyá lọ́lọ́fà ní báyìí láti pé Akínlàjà cultural trip Akínlàdé ẹ bá fún ọ ní àtẹ̀wọ́ dáadáa Akínlàdé cultural trip láti máa tẹ̀wọ́ bá wa fi àṣàlá tó máa jẹ́ ọ̀rọ̀ nìkan we call it cultural interlude thank you very much Akínlàdé wọ́n ti ń bọ̀ sí orí ìtàgé àmọ́ ìpè wọ́n kó gbogbo ẹ̀ wá ní Akínlàdé cultural trip àjọṣe lọ́dún tẹ́lẹ̀ ni àtúntò ṣe lọ́dún ilẹ̀ ẹ̀jẹ̀ fún ọ ní àtẹ̀wọ́. Akínlàdé cultural trip láti ìlú Ẹdẹ ọmọ ajílẹ̀ lásọ̀sọ́ ọmọ àfẹwé gbogbo dára bí èdè thank you very much ẹ ṣé gan wọ́n fẹ́ dá bàbá wa kábíyèsí Ògìyàn tilẹ̀ Èjìgbò.
Èjìgbò ṣe fọwọ́ rọ́ kò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn ẹ̀gbọ́n mi. Ìlú tó lọ́ba tó níjòyè ní ìlú àwọn akọni nílẹ̀ Yorùbá. Ọ̀mọ̀wé ni wọ́n àtúnkọ́ṣẹ́ ọwọ́. Oníṣòwò ni wọ́n kárí àgbáyé. Kò síbi tẹ̀lé lọ kárí àgbáyé. Bẹ́ẹ̀ ò ní bọ́ọ̀mù Èjìgbò ó dájú. Kò síbi tẹ̀lé lọ kárí àgbáyé o. Bẹ́ẹ̀ ò ní bọ́ọ̀mù Èjìgbò ó dájú. Nílẹ̀ Yorùbá ìlú Èjìgbò ṣe fọwọ́ rọ́. Nílẹ̀ Yorùbá ìlú Èjìgbò kò ṣe fọwọ́ rọ́. Kò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn ẹ̀gbọ́n mi. Ìlú tó lọ́ba tó níjòyè ní ìlú àwọn akọni nílẹ̀ Yorùbá. Ọ̀mọ̀wé ni wọ́n àtúndéṣẹ́ ọwọ́. Oníṣòwò ni wọ́n kárí àgbáyé. Kò síbi tẹ̀lé lọ kárí àgbáyé o. Báwo ní bọ́ọ̀mù Èjìgbò ó dájú. Kò síbi tẹ̀lé lọ kárí àgbáyé o. Báwo ní bọ́ọ̀mù Èjìgbò ó dájú. Ọwọ́ ìkìlọ̀ dé mo mà tó ti dé. Mo bá sọ nípa àwọn ọba tó ti jẹ́ o. Tó ti jẹ́ ìlú Èjìgbò. Ẹ̀mú kìkẹ́ pẹ̀lú tàgàdà o. Mo fẹ́ ṣe dáhùn oró yìí gbogbo wọn. Ìlú Èjìgbò ìlú ńlá ọ̀gbun Akíbalé. Òun sálọ ọba àkọ́kọ́ tó kọjá nílùú Èjìgbò. Ìlú Èjìgbò ìlú ńlá ọba Akíbalé. Òun sálọ ọba àkọ́kọ́ tó kọjá nílùú Èjìgbò. Sísẹ̀ntẹ̀lé Ládébákan Olúgbòho pẹ̀lú ọba Àtàkókó. Ọba Òsáwíjọ́ ọba Tàkú. Ọba Ọ̀ṣọ́bíyì ọba Gbàjẹ́rù. Ọba Odùwòye ọba Àbàtà. Ọba Ọ̀ṣúndìjọ ọba Olùkòyè aládé ní gbogbo wọn. Ọba Ọ̀ṣúndìjọ ọba Olùkòyè aládé ní gbogbo wọn. Ọba Ọ̀ṣúndìjọ ọba Olùkòyè aládé ní gbogbo wọn. Síwájú gbogbo ìlú Èjìgbò máa gbọ́. Ṣíṣe tẹ̀lé ìdájọ́ ọba tó kọ́ kábíyèsí àwọn o. Ọ̀pọ̀ bàtà mọ́ Èjìgbòjọ́ ọ̀bọ̀rì. Ọ̀gbà bàtà mọ́ Èjìgbòjọ́. Ọba oníṣẹ́kù àtọ̀sán lọ́rọ̀. Ọba Olúmọlé àgègè gbàlú. Ọba Oyèláyọ̀ ọba lẹ́rọ̀dùn. Ikú yájolú Mọ̀bọ́lákú. Oyè sọ́ọ̀sì kínní pẹ̀lú Mọ̀gbẹ́sọ́lá kínní kọ́lọ́ndẹ̀lẹ̀ fún gbogbo. Oyè sọ́ọ̀sì kínní pẹ̀lú Mọ̀gbẹ́sọ́lá kínní kọ́lọ́ndẹ̀lẹ̀ fún gbogbo wọn. Oyè sọ́ọ̀sì kínní pẹ̀lú Mọ̀gbẹ́sọ́lá kínní kọ́lọ́ndẹ̀lẹ̀ fún gbogbo wọn. Ọba Sàmú. Oyè wọlé. Ọba Sàmú. Oyè wọlé. Ọba Òṣùmọ́. Ọba Sàmú. Oyè wọlé. Ọba Òṣùmọ́. Ọba Akínmóye bí abábẹ́lú yéje ní o. Lẹ́yìn Oyèdèmí. Kádé bá tún sí kó padà lọ sí Mẹ́bí Mọ̀gbẹ́sọ́lá. Ọba Oyèsọ́lé. Mọ̀gbẹ́sọ́lá kejì tó dọ̀gba nílùú Èjìgbò. Ọba Oyètúndé. Mọ̀gbẹ́sọ́lá kejì tó dọ̀gba nílùú Èjìgbò. Ọba Oyèyọdé. Mọ̀gbẹ́sọ́lá kejì tó dọ̀gba nílùú Èjìgbò. Ó wá dorí ọba wa o. Ó wá rí ọba wa. Ọba Olúọlá. Oyèyọdé Oyèsọ́ọ̀sì kejì. Ọba tí ẹ gbọ́ fún wa. Ó wá dorí ọba wa. Ọba Oyèyọdé Oyèsọ́ọ̀sì kejì. Ọba wa tí ẹ gbọ́ fún wa. Ọba wa nú ọlá. Mo kúnlẹ̀ mo gbàgbọ́ wa mọ́ èrè ọba wa rọ́bà. Ẹ jọ̀wọ́ gbogbo ènìyàn ẹ jọ̀wọ́. Ẹ jọ̀wọ́. Gbogbo ènìyàn ẹ jọ̀wọ́. Ẹ fọwọ́sowọ́pọ̀ ká gbọ́dọ̀ àwa lárugẹ. Ọ̀kín lọ́ba ẹyẹ nínú igbó. Kò lálátakò. Gbogbo èèyàn wárí fún. Wọ́n wárí fún. Igbó kì máa yí sẹ́gbẹ̀ òkè. Ògòǹgò kì í sẹ́gbẹ̀ òkè. Síbẹ̀síbẹ̀ wọn ò fọba ṣeré. Wọ́n wárí fún wọn gbé lárugẹ. Kí ló wá ṣe wá àwa ènìyàn? Àtiwájú gbogbo ìdòye àrọ́bàfin. Ẹni rọ́bàfin. Ọ̀tá Elédùmarè ni Elédùmarè ló yọba. Látayébáyé lárọ́bàfin tí ń bẹ ìgbẹ̀yìn wọn ló pa kíyèsí. Ẹ ṣọ́ra gbogbo àrọ́bàfin ẹ ṣọ́ra. Ọlọ́run lè ń bínú
sí. Aṣíwájú ilẹ̀ Èjìgbò fọ́bàdénú tọ́ba náà ń ṣe. Aṣíwájú gbogbo ilẹ̀ Èjìgbò fọ́bàdénú tọ́ba náà ń ṣe. Aṣíwájú wa ìlú Èjìgbò fọ́bàdénú tọ́ba náà ń ṣe. Gbogbo mágàjí o ilẹ̀ Èjìgbò pátá o dénú tọ́ba náà ń ṣe. Aṣíwájú ìwà ìlú Èjìgbò fọ́bàdénú tọ́ba náà ń ṣe. Gbogbo ọlọ́mọ ọba ò pátápátá o fọ́bàdénú tọ́ba náà ń ṣe. Ẹ̀ẹ́dẹ́gbẹ́ bàbá kí ẹgbẹ́ o fọ́bàdénú tọ́ba náà ń ṣe. Ẹ̀dá Ògèdòyè bàbá kí ẹgbẹ́ o fọ́bàdénú tọ́ba náà ń ṣe. Ìyá mi Victoria fún gbogbo ilé o fọ́bàdénú tọ́ba náà ń ṣe. Pọfẹ́sọ̀ Àjàdí Múdàsírù ìlú péjú o fọ́bàdénú tọ́ba náà ń ṣe. Àti àmọ́ fún gbogbo ilé pátá o fọ́bàdénú tọ́ba náà ń ṣe. Ikú ò gbọdọ̀ pa yín fún wa o. Ikú ò gbọdọ̀ pa yín fún wa. Múdàsírù rè é, ìlú péjú rè é, alága wa rè é. Ikú ò gbọdọ̀ pa yín fọ́ba o. Alákọ̀bí rè é, alákọ̀bí rè é, ikú ò gbọdọ̀ pa yín fún wa. Méjìgbó olókìkí là á jẹ́. Olókìkí là á jẹ́. Méjìgbó olókìkí là á jẹ́. Pẹ̀lú wọn lónìí ilẹ̀ bàbá wa. Pẹ̀lú wọn lónìí ilẹ̀. Méjìgbó. Méjìgbó olókìkí là á jẹ́. Alága Sáfíà tí mo kí òye àwa láti ìlú Abidjan. Tí a pèsè fún gbogbo ilé gbọ́dá. Onímọ̀jẹ̀ fún ilé Ẹlẹ́dùmarè. Ọba tó ṣẹ̀dá mi. Ìyá wa nílùú Èjìgbò. Ìyá wa o. Òkì yóò ní ìpàdé lọ́dọ̀ Ẹlẹ́dùmarè. Ọba tó ṣẹ̀dá mi. Ìyá wa Sáfíà tù Àdìsá o láti ìlú Abidjan. Àmọ́ nínú òǹgbọ́sọ̀nà tó ṣe bí ọmọ. Ìyá Sáfíà rè é. Alága Sáfíà tù rè é. Ikú ò gbọdọ̀ pa yín fún wa o. Alága Sáfíà rè é. Alága Sáfíà rè é. Ikú ò gbọdọ̀ pa yín fún wa. Ó jẹ́ wípé láwù ẹ̀rẹ̀bẹ̀ ògbó. Ẹ̀rẹ̀bẹ̀ lá. Láwù ẹ̀rẹ̀bẹ̀ ògbó. Ẹ̀rẹ̀bẹ̀ lá. Òbí yóò owó yìí lè lè ń lò. Yóò fi ṣe láwù ẹ̀rẹ̀bẹ̀ òwò ẹ̀rẹ̀bẹ̀ lá. Lọ́jọ́ tó ti pẹ́ láti ìwòlẹ̀ fọ́bà. Ọdọọdún náà ti lọ́tọ̀kọ́. Kábíyèsí ọmọ wọnú ọ̀la o. Lọ́jọ́ tó ti pẹ́ láti ìwòlẹ̀ fọ́bà. Ọdọọdún náà ti lọ́tọ̀kọ́. Títí dàsìkò yìí ọmọ ọmọ sáyì padà o. Àpọ́nlé tẹ̀lé rọ́bà. Ẹ̀mí rọ́bà fi. Yóò jẹ́ kí sàníyàn yóò di àdéhùn ìyọ́mọ ọ̀rọ̀ ni. Ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ni kódà tó sàníyàn yìí o. Ojú ọba tó níbi tó bá a sí. Kódà tó sàníyàn yìí o. Ojú ọba tó níbi tó bá a sí. Ọba ò gbọdọ̀ ṣubú o. 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 Ẹ̀yin olórí kí ẹgbẹ́ fún bàbá o. Ọba ò gbọdọ̀ ṣubú o. Ẹ̀yin olórí kí ẹgbẹ́ fún bàbá o. Ọba ò gbọdọ̀ ṣubú o. Kí là ń fọ ọba pé. Gbogbo nǹkan máa lọ bàbá. Ọba kan nílé kan lóko bá lọ́nà o. Gbogbo nǹkan máa lọ bàbá lé o. Ọ̀rọ̀ bá fi gbólóhùn wò ṣèjọba o. Ọgbẹ́ ìlú níyọrí. Ìlú ọba sí méjì ọ̀rẹ́ mi ṣe bí tọ́ba là ó ṣe. Kí là ń fọ ọba pé. Ọba ò
o. àwọn ọmọ òkè yá Akíntọ́lé. àrólé kan ọmọ Odùduwà. ọmọ ògiri ní yálà wá jẹ́ ká múra láti fi wà jọ wá o. ẹgbẹ́ tí wọ́n tẹ màlá Akíntọ́lé. Akíntọ́lé tún ṣiṣẹ́ àṣekára. Akíntọ́lé kò má sí níbi ọ̀tẹ̀. Akíntọ́lé má tún kórìíra ìbò. ọmọ òkè yá Èjìgbò mẹ́kùn. tọ́lá fẹ́ fi ìwà àti iṣẹ́ àwájọ. ẹni bí wọ́n ní ká fi ìwà àwájọ. ògo Èjìgbò ó má dọwọ́ wa. ìwọ ọ̀lẹ àfòwúrọ̀ ṣeré. àtẹ̀wọ́ kórìíra ẹni. ìwọ àbànújẹ́ oníṣẹ́ ibi. àsọ̀rọ̀ ẹ̀yìn ronú pìwàdà. iṣẹ́ ọwọ́ ló bá fi ń ṣayé. iṣẹ́ ìjọba tàgbàjalẹ̀ ọjà. oníṣòwò àgbẹ̀ kò gbáradì. iṣẹ́ wa kó gbogbo Èjìgbò ká. òkè ìbálòwòkọ ilé sálọ. ìlú alágbàdá. adìyẹ kan sọ́kẹ́ eléwọ́ gbàgà orúfọ̀. alágbó ọ̀tún wọ́n sọ wá dọ̀kan. sọ́kẹ́ eléwọ́ gbàgà orúfọ̀. alágbó ọ̀tún wọ́n sọ wá dọ̀kan. onígbọ́ni tó yẹ o. akọ onígbọ́ni tó yẹ o. dákun àtẹ̀tẹ̀ fi tó dára o. onígbọ́ni tó yẹ o. onígbọ́ni tó yẹ o. dákun àtẹ̀tẹ̀ fi tó dára o. onígbọ́ni tó yẹ o. ojú tí ọba Èjìgbò láwà yìí o. onígbọ́ni tó yẹ o. onígbọ́ni tó yẹ o. dákun àtẹ̀tẹ̀ fi tó dára o. onígbọ́ni tó yẹ o. onígbọ́ni tó yẹ o. dákun àtẹ̀tẹ̀ fi tó dára o. níbo ni kò tí mi sí mi lọ. nígbà tí òun lè ṣì wà yẹn o a ṣì wà ní ibi tó ti ń ṣe ojúde ọba Èjìgbò Day ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ èyí tó jẹ́ ọjọ́ kẹjọ Iléyá. Mo wà pẹ̀lú kan náà àwọn ọmọ ìlú so a kú ọdún o a kú ìyèdún ẹ̀mí wa ṣọ̀pẹ̀ kí lórúkọ yín. orúkọ mi ni Mohammed Taofik Adéjùmọ̀ Láyà. ọ̀rẹ́ ẹni kejì yín náà kí lórúkọ tẹ̀yìn náà. orúkọ tèmi ni Jimmy Awilo láti ìlú Côte d'Ivoire. a kú ọdún ẹ̀mí wa ṣọ̀pẹ̀ ohun ojúde ọba Èjìgbò Day tí a ń ṣe èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì là ń ṣe lọ́jọ́ tòní kí lẹ rí ọdún náà sí. A dúpẹ́ fọ́lọ́run nígbà tá a mú ìmọ̀ràn náà wà ní bíi àná yìí Ọlọ́run tó fa ní ti àkọ́kọ́ sí a tún bẹ̀ nínú àánú rẹ̀ ó tún fa lélẹ̀ náà sí ìtí ń bọ̀ lágbára Ọlọ́run à ń bẹ lọ ká tún pọ̀ jù báyìí lọ kó tó ṣe fún wa kó mọ́ sọ̀rọ̀ ṣe fún wa. pé ti ọdún tó kọjá lọ ti èsì ó tún yàtọ̀ sí tọdún tó kọjá. pẹ̀lú àṣẹ ló tún yàtọ̀. ẹ ṣe gan àwọn ọmọ ìlú tí ọ̀sìn ìbàdàn tí ọ̀ka ọdún yìí kún ìmọ̀ràn lẹ́ni fún wọn. ìmọ̀ràn ta ní fún wa ni pé ìfẹ́ ṣe pàtàkì nínú ayé ibi téèyàn bá wà tí ó bá sífẹ̀ ìṣẹ́rò ni. Abidjan làwa ti wá ilé náà la sì ti lọ wọ́n sì ní ilé ni àti kó ẹ̀ṣọ́ ròde. Wọ́n ní bí kò sí bá a ṣe lè ṣe bá a ti lè rìn kó rí mọ́ mi kò sí bá a ṣe lè ṣe tó ẹni tí ò ní ṣe náà ni. Kò sí bá a ṣe fẹ́ rọ̀ wá fẹ́ni tí ò ní wà nù àmọ́ àwọn ọmọ sọ náà ni nínú kí ìlú yọ̀ ọ̀dà ìlàwà dúró lé lórí pé a ti wá wò pé ìlú wa ìdọ́ọ̀lù pọ̀ kí làwa náà lè ṣe tí ìlú fi lè lò òkè àfi ká wọ ọdún kan náà tá a mọ̀ ṣe tí wọ́n mọ̀ kó àwọn èèyàn wálé èló bí ojúde ọba tá à ń ṣe yìí kọ́ ló Elédùmarè kọ́ mọ̀ fi bú wa. ok àwọn lẹ́bẹ̀ẹ́ kí fọ́dún. A kí bàbá wa kábíyèsí Oyèwọnú ọlọ́mọ oyè sọ̀sìn kí bàbá ó pẹ́ fún wa a sì kí àwọn ọ̀gá wa alákòóso náà látòrí mórí ayégoro àjọbí àwọn kọ́dínétọ̀ wa ní Nàìjíríà gbogbo náà la kí Ọlọ́run ó tó bọ́ ọmọ tu ọkọ̀ ẹgbẹ́ yìí lọ sókè ju bá a ṣe fẹ́ lọ. ṣe kan sá mo rò pé iná ní àwọn kan tẹ́fẹ́ kí fọ́dún yìí àwọn ẹ̀kan dárúkọ èèyàn méjì mẹ́ta tẹ́fẹ́ kí fọ́dún. Àkọ́kọ́ náà mo kọ́kọ́ kíra mi ná adúpẹ́ fọlọ́run tí bá a ṣe sọ pé àárín kìíní ìṣe Ọlọ́run bá wa ṣe Ọlọ́run jẹ́ ká lè péjú ṣe jù báyìí lọ kọ́lọ́run kó sọ gbogbo wa àwọn tá a wálé Ọlọ́run kó jẹ́ ká padà láyọ̀ àwọn tá a bá fi sílẹ̀ náà kọ́lọ́run jẹ́ ká máa dé bá wọn dáadáa a kí gbogbo wa tá a wá sí báyìí kọ́lọ́run jẹ́ ká pẹ́ láyé ká lè ṣe kìíní jù báyìí lọ
ìmọ̀ràn tèmi ò jù báyìí lọ. lórúkọ ilé ẹ̀kọ́ sí. orúkọ tèmi Jimmy Awilo. ẹnìkan lórúkọ yín. Mohammed Taofik Adéjùmọ̀ aka Láyà. ẹ ṣe gan o. àsìkò wọn bá wa ń bí pẹ̀lú ọ̀rọ̀ tá a ti gbọ́ lágbára Ọlọ́run. sí kábíyèsí Ògìyàn ti ilẹ̀ Èjìgbò ọba Ọmọwọnúọlá Oyèyọdé Oyèsọ̀sẹ̀ member of the Federal Republic. àwa ti Ojúdọba Èjìgbò Festival Foundation dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín ìwúre àti ìfinilọ́kànbalẹ̀ láti ìgbà tí àjọ̀dún yìí ti bẹ̀rẹ̀ lọ́dún tó kọjá. ìfẹ́ yín sí àwọn ọmọ yín lọ́kùnrin àti lóbìnrin kò ní àkàwé. kábíyèsí ẹ̀sọ̀ bá jókòó pẹ́ o. bákan náà ni mo kí gbogbo àwọn ọba wa yòókù àwọn olóyè kábíyèsí ti Ògìyàn ilẹ̀ Èjìgbò àti gbogbo àwọn ọlọ́mọ ọba. mo kí gbogbo àwa ọmọ ìlú Èjìgbò yòókù lọ́kùnrin àti lóbìnrin náà tí wọ́n bá wá yọ ayọ̀ àjọ̀dún Ojúde Ọba ti ọdún yìí. a kí yín tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́ a kí yín tológun tológun. fún àǹfààní àwọn tí wọn kò bá wa kópa nínú àjọ̀dún yìí ní ọdún tó kọjá mo fẹ́ láti ṣe àtẹnumọ́ rẹ̀ pé a ṣe àgbékalẹ̀ Ojúde Ọba Èjìgbò láti bu ọlá fún ọba wa Ògìyàn ti ilẹ̀ Èjìgbò. bákan náà àjọ̀dún yìí wà fún àtiṣe àkójọpọ̀ gbogbo ọmọ bíbí ilẹ̀ Èjìgbò nílé lóko àti lẹ́yìn odi láti ṣe ìwúrí fún àwọn tó rí ṣẹ́gi ọlà fún láàrin wa kí wọ́n lè lọ́wọ́ sí ìdàgbàsókè ilẹ̀ Èjìgbò. bákan náà ẹ̀wẹ̀ àjọ̀dún Ojúde Ọba Èjìgbò wà fún wa láti máa rí ìjọba bá sọ̀rọ̀ fún àti máa rí ojúrere wọn gẹ́gẹ́ bí a ti máa ṣe àti kórajọpọ̀ lónìí láti ṣe àjọ̀dún àṣà wa ìṣẹ̀ǹbáyé wa àti ìgbanilálejò àti ìkónimọ́ra èyí tí a mọ ilẹ̀ Èjìgbò mọ́. èyí tí ó tún dàbí rẹ̀ ni pé a tún kórajọpọ̀ lónìí láti ṣe ìkówójọ fún àti ra ẹgbẹ̀rún 2 iná sólà tí yóò máa mú Èjìgbò mọ́lẹ̀ rókóso lálẹ́ èyí tí iṣẹ́ ti bẹ̀rẹ̀ lórí rẹ̀ láti ìlú Abidjan nípasẹ̀ Alhaji wa Adémọ́lá Ganiyu Mokosi àti àwọn ẹlẹ́yinjú àánú ọmọ bíbí ilẹ̀ Èjìgbò. ọ̀kan nínú àwọn adarí ìlú yóò bá wa ṣe ètò ìkówójọ yìí nígbà tó bá tó àkókò. ní báyìí ẹ jẹ́ kí n fi ìmọ̀rírì wa hàn sí gbogbo àwọn tí wọ́n jẹ́ kí gbọ́ngbọ́n kọ́ sí àjọ̀dún Ojúde Ọba Èjìgbò ti ọdún tó kọjá. díẹ̀ nínú wọn ni Èjìgbò Eagles Club tàbí Eagles Club Èjìgbò. bákan náà ẹgbẹ́ Bíbíire kò ṣeé fowó rà. ibo lẹwà Bíbíire kò ṣeé fowó rà. akíyé o ẹ ṣe ọdún tó kọjá adúpẹ́ lọ́wọ́ yín àtúrí yín lọ́dún yìí ẹ ṣe àdúpẹ́ púpọ̀. ẹgbẹ́ ìdàgbàsókè ìjọba ìbílẹ̀ Èjìgbò lábẹ́ ìdarí bàbá wa Alhaji Engineer Adéníyì. bákan náà ìṣọ̀kan ìdàgbàsókè Èjìgbò ó tún fẹ́ sọ pé adúpẹ́ lọ́wọ́ ìdílé Apẹtùmẹ̀kùn pé wọ́n ṣe dáadáa lọ́dún tó kọjá. lọ́dún tá a tún wà yìí tá a ṣe lọ́wọ́ yìí ó dàbí ẹni pé ìdílé Apẹtùmẹ̀kùn náà ni wọ́n tún ṣe dáadáa jù. ìdílé Apẹtùmẹ̀kùn àbúrò mi ẹ̀bá àbúrò mi láti bẹ̀rẹ̀. ẹgbẹ́ àwọn aṣerunlóge gbogbo ọlọ́mọ ọba gbogbo àwọn olóyè àwọn alága lọ́kùnrin àti lóbìnrin olùdánilẹ́kọ̀ọ́ pàtàkì gbogbo àwọn ènìyàn kàǹkàǹkà tí wọ́n ṣe máa dárúkọ lẹ́yọ kọ̀ọ̀kan níbi tí wọ́n pọ̀ dé. ẹ̀yin àlejò wa pàtàkì lọ́kùnrin àti lóbìnrin mo rò wípé ó ṣe pàtàkì fún mi láti ṣe àfọ̀mọ́ rẹ̀ pé Ojúde Ọba Èjìgbò Festival Foundation kì í ṣe àkójọpọ̀ òṣèlú. ẹ jẹ́ ìṣàtẹnumọ́ rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Ojúde Ọba Èjìgbò Festival Foundation kì í ṣe àkójọpọ̀ òṣèlú. a wà fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú ilẹ̀ Èjìgbò. kò sí nǹkan kan mìíràn tó ju èyí lọ.
àlàyé yìí ṣe pàtàkì fún wa láti ṣe nítorí àwọn àhesọ ọ̀rọ̀ tó ń lọ láwọn apá ibìkan pé Ojúde Ọba Èjìgbò Festival Foundation yìí ní àṣepọ̀ pẹ̀lú olóṣèlú kan, àkójọpọ̀ òṣèlú tàbí ẹgbẹ́ òṣèlú. Gbogbo ẹnu ni a fi ń sọ wípé kò sí òótọ́ olóòkan nínú àhesọ ọ̀rọ̀ náà. Ìfilọ́lẹ̀ àjọ̀dún Ojúde Ọba Èjìgbò lọ́dún tó kọjá ti jẹ́ ìrírí mọ́nìgbàgbé fún wa. Inú mi sì dùn láti rí bí a ti ṣe dáadáa sí i lọ́dún yìí. Àjọ̀dún yìí ti jẹ́ ọ̀nà sí ìfọwọ́sowọ́pọ̀ tó sì ń ṣe àfihàn àṣà wa, orin wa àti eré ìdárayá. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn Ojúde Ọba Èjìgbò Festival Foundation, ọmọ ìgbìmọ̀ tó ṣe àgbékalẹ̀ ètò yìí. Láwọn tẹ́ orí dájọ́ dúró yìí, àwa lọ́mọ ìgbìmọ̀ tá a ṣètò yìí pẹ̀lú olùfẹ́ Ọlọ́run. Gbogbo olóyè, àwọn agbẹ́tẹ̀lú ètò eré ìdárayá wa, àwọn ènìyàn gbogbo tí wọ́n ṣiṣẹ́ kárakára kí ètò yìí lè yọrí sí rere. Ìfẹ́ àti ìfọkànsìn yín ti jẹ́ kí èròǹgbà wa nípa àjọ̀dún Ojúde Ọba Èjìgbò kí ó jọ. Lónìí, a ó gbádùn oríṣiríṣi ètò tí a sì ní ìsọ ọ̀rọ̀ tí ó ní ìtumọ̀. Ẹ jẹ́ ká ṣe ayẹyẹ kí a sì mú ìgbòòrò bá àṣepọ̀ wa kí a sì ní ìrírí tí ó wà títí láé. Bí mo sọ ní àárín yìí ni pé àwa tá a pàdé lónìí, tá a ṣe ń pàdé lónìí, tá a dẹ̀ pọ́ Èjìgbò ní wá, tá a mọ̀ra wa tẹ́lẹ̀. Ẹ jẹ́ kí àjọṣepọ̀ bẹ̀rẹ̀ láàrin wa lónìí. Àwọn tó wá láti Èkó, àwọn tó wá láti Abidjan, ẹ jẹ́ ní àṣepọ̀ pẹ̀lú ara wa. Àwọn nǹkan tá a fi bẹ̀rẹ̀ Ojúde Ọba lélẹ̀ láti ìlú òyìnbó bákan náà. Ẹ jẹ́ kí á ní àṣepọ̀ láàrin wa láwọn tá a jọmọ ìlú. Mo tún fẹ́ ṣe gbogbo àwọn ìdílé tí wọ́n wá ní ọdún tó kọjá. Mo ti ká gbẹtugbẹpọ lẹ́ẹ̀kan torí wọ́n gba pòkí ní ló jẹ́ kí wọ́n. Gbogbo ìdílé tó wá lọ́dún tó kọjá ni a kí a sì mọ rírì wa. Àti ilé okòrò ní pàápàá jùlọ tó wọ́n ti wá fẹ́ òun hàn sí wa. Gbogbo àwọn èèyàn wa náà, gbogbo ìmọ̀ pípapọ̀ ni àtàbíjan o, that's Ivory Coast, Togo, Ghana, UK, Canada and the rest. A lè dárúkọ gbogbo wọn tán, gbogbo wọn la kí pàbọ̀ sí àárín wa. Mo sọ pé lónìí a gbádùn oríṣiríṣi ètò, a sì ní ìsọ̀rọ̀ tó nítumọ̀. Ẹ jẹ́ kí ayẹyẹ kí a mú, ẹ jẹ́ kí a ṣe ayẹyẹ kí a mú ìgbòho bá àṣepọ̀ wa kí a sì ní ìrírí tó wà títí láé. A dúpẹ́ pé ẹ darapọ̀ mọ́ wa, ayọ̀ lábá ilé wa o. Ẹ ṣé a dúpẹ́. A kí alága fún amúsẹ́yà sí ilẹ̀ Èjìgbò, Ọ̀gbẹ́ni Rájí. Ẹ jẹ́ ká fún ọ ní àtẹ́wọ́ dáadáa tó rí rẹ̀. Ẹ pàtẹ́wọ́ fún wa. Ẹ jẹ́ ká fún ọ ní àtẹ́wọ́ Ọ̀gbẹ́ni Kọ́mbé Rájí. Players Union, ẹ̀yin náà dìde bá ọ̀tẹ́ mọ́tò. Oscar Lady, ẹ̀ dìde bá Okoro family. Usher sisters, ẹ̀yin náà wá tó sí ẹ̀yìn àwọn Usher sisters. Ẹ lọ tó sí bẹ́ẹ̀ yẹn. NSC, SCWS, ẹ̀yin náà dìde báyẹn. NSC, SCWS. Ṣé o ti ká fún ọ látẹ̀wọ́ dáadáa? Wọ́n gba yìí dáadáa. Ẹgbẹ́ Nọ́gẹ̀ Èjìgbò. Nọ́gẹ̀. Ẹgbẹ́. Ọlọ́dàpọ̀ Pasuma Foundation, ẹ̀yin náà lọ dìde báwọn. AUT Odogbo Ọlọ́dàpọ̀ Pasuma Foundation, HM family, Nigeria Union of Terror, Èjìgbò branch, Photographer Association, ẹ̀yin náà dìde báyọ̀, Golden Sisters, ẹ̀yin náà dìde báwọn. Nígbà tí a pe Ebu God Èjìgbò local government, ẹ̀yin náà dìde báwọn. Ojúde Ọba Èjìgbò Lagos, ẹ̀yin náà dìde báyẹn. Ojúde Ọba Èjìgbò Lagos. Carpenters Association,
The Carpentry Association. Ẹgbẹ́ aláṣọ ìlú Èjìgbò. Ẹgbẹ́ aláṣọ Èjìgbò. Bákẹ́lẹ́ ìdílé sọ́nà. Ìdílé sọ́nà lápapọ̀. Oyè ìdílé oyè. Ìdílé oyè gbogbo Tógò. Ilé Báyà ìdílé ilé Báyà. Ẹ̀dá ìdílé Báyà. Ìdílé Apáni. Ọlọ́sọ ẹ̀sìn. Ìdílé Ìyára. Ẹ̀dá ìdílé Báwọ̀. Gbogbo àwọn ẹgbẹ́ Táìlà. Àwọn ẹgbẹ́ Táìlà wọ́n ti rán kí bàbá. Aláṣẹ orílẹ̀-èdè Kúrèlúà. Àtàwọn sáfì àtù. Pẹ̀lú àwọn Èdìgbò. Wọ́n tún bọ̀ ní Àsúrà. Orílẹ̀-èdè Kúrèlúà àwọn ní àlọ́ kí bàbá. Wọ́n kí wọ́n papọ̀. Ẹ jẹ́ kí àwọn Èjìgbò kí wọ́n kọ́ kí bàbá náà. Gbogbo àwọn ẹgbẹ́ Èjìgbò tí wọ́n fi òkè òkú sí Èjìgbò. Àti kí sọ́kòsì. Ìyàwó alágbó obìnrin ti ọjọ́ òtòní. Màmá wa Sáfìátù Àdìsá. Àwọn ni wọ́n kí bàbá wa kábíyèsí o. Gẹ́gẹ́ bí alága obìnrin, the chairperson of today's occasion, second edition of Ojúde Ọba Èdìgbò Diaspora. Alága Sáfìátù Àdìsá. Eagles Club. Alága fún ẹgbẹ́ obìnrin ọjọ́ ìní. Ẹgbẹ́ tó ṣe ẹgbẹ́ ọ̀kan pàtàkì náà ẹgbẹ́ Èjìgbò. Ilé ni ẹgbẹ́ Eagles Club. Àwọn ni wọ́n dìde sọ́kọ̀. Èdìgbò Eagles Club. Association ọ̀la kí bàbá yìí. Ẹ ṣe àwọn ọ̀gá ilé ìwé. Àwọn quality ladies. Nílùú Èjìgbò, àwọn ni bàbá síwájú máa ń mú lọ kí bàbá kábíyèsí pé ọkọ ọdún. Àwọn quality ladies lẹ́nu. Ẹ jẹ́ kó kí wọ́n tẹ́lẹ̀. Ẹgbẹ́ kí wọ́n kí kábíyèsí lẹ́nu. Bàbá síwájú wọn máa ní ìdí wọn. Ẹgbẹ́ quality ladies. Gbogbo gbogbo ìlànà quality ladies. Ẹdínwó quality ladies. Àwọn ni bàbá síwájú fẹ́ lọ kí bàbá wa. Pé ọkọ ọdún akúyèdó. Àpáyẹyẹ tí Ojúde Ọba Èjìgbò. Gbogbo àwọn quality ladies náà lọ kí kábíyèsí. Quality ladies. Ṣé fún bàbá kábíyèsí ọ̀bẹ yẹn ti lè dìbò? Èdìgbò Eagles Club. Wọ́n ti ṣe gbùrùgbùrù méjì àti ìyàyà mẹ́fà. Ẹ bá wa pàtẹ ẹ̀fọ́. Ẹ rí i pé ọlọ́pàá níbẹ̀ wọn tẹ̀ lọ́sẹ̀ nísàlẹ̀ sókè gbogbo rẹ̀. Tí ẹ bá wo báàjì yẹn lásán, ẹ rí i pé fúláì lógo ẹgbẹ́ yẹn. Nàìjíríà ó fèlè o. Tí ẹ bá wo ẹ rí i pé sábọ̀dì yẹn gan, ó speak, ó loud. Ọ̀tá pàtàkì ní ẹgbẹ́ ìlú Èjìgbò. Èdìgbò Eagles Club. Ẹgbẹ́ tí bàbá wa síwájú ti lè dìbò. Ẹgbẹ́ tí a fi ń sọ̀yà fún ọmọ Èdìgbò sí ilé tó. Síwájú lọ kí bàbá wa kábíyèsí pọ̀. Ẹgbẹ́ náà ní ìbàjẹ́ ní agbára Ọ̀sán Ọlọ́run. náà ó ṣe rẹ́gí dáadáa. Èdìgbò Eagles Club. Ọ̀sán tí wọ́n múlò náà ó ṣe rẹ́gí dáadáa. Àwọn answer daddy. Mo ti ní bàbá wa Ọmọlúàbí. Èjìgbò Eagles Club. Ọmọlúàbí. Thank you very much for today. Ìbàjẹ́ bàbá. The day continue to be with you. Àwọn ẹgbẹ́ Eagles Club náà lọ kí bàbá wa kábíyèsí. Àwọn bíbí ire sisters club. Àwọn bíbí ire sisters club. Àná lọ́dọ̀ bàbá yìí. Wọ́n tún gbé ẹ̀bọ̀n rabandi dání. Láti fi ṣe àyẹ́sí bàbá wa Ògìyàn àtìlẹ̀ Ìdìbò. Àwọn sisters club náà lọ kí bàbá wa. Jídẹ̀ Merit Social Club. Ẹ̀bùn lálẹ́ ni. Àwọn ẹgbẹ́ kápítà ẹni tí àwọn yẹn ṣe tán. Ẹ̀jẹ̀ kó ṣe tán ẹni sọ̀rọ̀ díẹ̀ náà. Ẹ̀dúró àṣìlọ́tọ̀ọ̀tọ̀ ní ẹ̀kọ́ kẹ́ni bàbá òkè gbogbo yín. Eléyìí gẹ́lẹ́ sí orígun pàtàkì tá ń pè ní Ojúde Ọba. Akínbùbá bàbá wa jẹyè, bàbá wa guest lecturer, ẹ̀kú ìjókòó wé seated. Ẹ ṣe yóò dá fún yín jẹ́ pọ̀. Big sisters bíbí ire. Ẹgbẹ́ bíkìlà. Àwọn ẹgbẹ́ bíkìlà tí àwọn bíbí ire bá ti kí bàbá tán. Bàbá síwájú ni wọ́n máa lead wọn lọ kí bàbá wa, wọ́n ní ẹbí sòrò. Àwọn ẹgbẹ́ kápẹ́ńtà. Akú ọdún akóyèdó. Ẹgbẹ́ kápẹ́ńtà. Ẹgbẹ́ kápẹ́ńtà. Àìsí fọsọ́lọ̀ ẹkú jẹ̀kọ́. Bàbá mi ẹgbẹ́ gbẹ́nàgbẹ́nà. Àwọn ẹgbẹ́ gbẹ́nàgbẹ́nà. Ẹgbẹ́ gbẹ́nàgbẹ́nà àfìgídára. Àwọn ni bàbá wa mọ̀ lọ kí bàbá kábíyèsí. Àwọn kí bàbá wa kábíyèsí ti Ògìyàn. Wọ́n ní kí àfitẹ́ gbogbo ẹgbẹ́ yóò ti pété bá di àyájọ́ ọdún tó ń bọ̀ kí gbogbo wa ká máa gbé àmì ìdánimọ̀ wa gbọ̀n bí ìyẹn bánà wa. Adúgbò ní ọ̀dọ́ náà. G10 Merit Social Skills. G10 lábẹ́ alága ọ̀sẹ́ni olóyè Ṣẹ́gun Ọ̀jẹ́tọ́lá. Ẹgbẹ́ gbẹ́nàgbẹ́nà. Ọ̀nàrẹ́bù gbàǹgbà. Àwọn ni bàbá wa kábíyèsí. G10. Ẹgbẹ́ G10 Merit Social Club. G10 nìyẹn. G10 Merit Social Club. Àwọn bá mi àlùbáríkà. Mo ti rí àgbáki ti ìlú Èkó ẹ̀ṣẹ́ púpọ̀. The CEO Merciful Bread. Yóò dá fún yín. G10 Merit Social Club. Merit Social Club. Ẹ̀ṣẹ́ ìwádìí lídìí lọ́dún. Àfẹ́gbọ́n ìjọba máa ń kú ọ̀gá ìyàwó fún gbogbo. The second edition of Ojúde Ọba is the first. The fair dealer. Ẹ jẹ́ ká lọ wọ ní sùúrù. Arsenal female àbí
Arsenal Unity àwọn náà ni wọ́n get ready nígbà tí àwọn jíjẹ tó ń kí káyọ̀sí lọ́wọ́. ìṣubú bàbá síwájú ni wọ́n wà lórí lọ. Táwọn kí bàbá kábíyèsí ká kọ́ ọba fún ìyókù. Àdúgbò náà pé ilé ìwé àwọn tó ṣojú wa. Dúdúdúdú rẹ̀ náà ìgbà ní ojú mẹ́ta rí. Dúdúdúdú rẹ̀ ti wọ́n rẹ̀ lọ́wọ́. Ọ̀nà wa síwájú wọn bẹ̀rẹ̀ kí àwọn Arsenal Unity. Mẹ́ta lẹ́yìn ara yín. Ẹ wò bí wọ́n ṣe fún aṣọ wọn tó dúró dáadáa. Àwọn tí a dísítà yẹn sọ́kè ìrìnàyà tó lè tàbí tó. Àwọn diasporas Ejigbo diasporas wọ́n ní kó máa bẹ̀rẹ̀ kí bàbá Ojúde Ọba Ejigbo foundation. Ọmọ títí yóò ti bẹ̀ sọ́kè ìkúlẹ̀ òkè òkun. Àwọn là ń pè ní Ejigbo diaspora. Sọ ẹgbẹ́ aláṣọ ẹgbẹ́ aláṣọ ni ẹ máa tàtà dèrò. Wọ́n lọ kí bàbá wọn kábíyèsí nígbà tí bàbá wọn síwájú tí Ejigbo ti ń síwájú níwájú. Ọmọ àdúgbò wà ọjọ́ Ejigbo ọmọ wíwálẹ̀ ọjọ́ tó àwọn ẹgbẹ́ aláṣọ ẹgbẹ́ aláṣọ tó bá sì kí bàbá tán. Ẹgbẹ́ aláṣọ ni wọ́n kí bàbá wọn kí wọ́n kí wọ́n lé là. Òun náà kí wọ́n kí wọ́n kí wọ́n lé là. Ejigbo ní lọ́dún Ejigbo fẹ́rẹ̀ ọmọ ti tọ̀. Lọ́dẹ̀ àtẹ́tà quality tí wọ́n ṣiṣẹ́ ní ìjọba àbílẹ̀ àwọn làtẹ̀rẹ̀ lọ́dẹ̀ àwọn nìyẹn. Ejigbo ní ṣe lọ́dẹ̀ òṣìṣẹ́ ní ìjọba àbílẹ̀ lọ́dẹ̀ association àwọn ni wọ́n fẹ́ràn kí bàbá wọn kábíyèsí o. Ejigbo Youth Forum Abidjan. Ejigbo Youth Forum Abidjan. Sẹ́wọ̀n wọ́n yóò gbé Abidjan. Ìdílé olówó àwọn ni ó kàn. Àwọn ni wọ́n fẹ́ràn kí. Ok, wọ́n ní ká fọ́ photographer láàyè. Ẹ ṣeun. Àwọn ẹgbẹ́ ayàwòrán, ẹgbẹ́ olùyà, ẹgbẹ́ akọ́fọ́rọ́ sílẹ̀, video conference akọ́fọ́rọ́ sílẹ̀, tí a lè sí video conference. Ok, video conference. Akọ́fọ́rọ́ sílẹ̀. Àwọn akọ́fọ́rọ́ sílẹ̀. Tí a sì tó ya àwọn. Ẹ̀ṣẹ̀ bàbá lójú yín máa rọ́dún o. Olóògbé sàmọ́dún. Nǹkan ní ṣe yìí. Ìdílé olówó. Àwọn síwájú tí mú ọ lọ kí bàbá kábíyèsí bá kó ọdún. Àpò ìyèdó. This is the second edition of Ojúde Ọba. Ẹgbẹ́ fìlà wájú ọba. SCWS. Ẹ ṣe kan thank you so much Nigeria Service in Unity. Grandpa ọlọ́ọ̀dẹ tó bí fún àbẹ̀yà. Aláwọ̀ yìí fún àbẹ̀yà. Thank you very much. NCWC. Ejigbo Local Government Chapter. NCWS. That is National Union of Women Society. Bàbá tí fún ọ ní sọ́dọ̀ àwọn ọ̀nà ti gbó. À ń tọ́jú ọmọ wa. Obìnrin rere làwa. Obìnrin rere. Ẹ ṣe ẹ̀rọ rere. Ẹ lọ kí bàbá wa. Ẹ ń tọ́jú ọmọ wa. Obìnrin Ládàpọ̀ Ọ̀pásínà Foundation. Àwọn ẹgbẹ́ tí ọ̀rọ̀ tó lé ìdẹ́jọba tó ti ṣe dáadáa fún aráàlú pápá jùlọ mẹ̀kúnnù. Ọ̀pásínà Foundation nìyẹn. Ọ̀pásínà Foundation. Àwọn ni wọ́n lọ kí bàbá kábíyèsí. Àwọn Ọ̀pásínà Foundation wọ́n fẹ́ lọ kí ọba. Yọ̀tọ̀ fún ọjọ́ pọ̀. Wọ́n fẹ́ lọ kí kábíyèsí. Wọ́n fẹ́ lọ kí kábíyèsí. Ọ̀pásínà Foundation. Ọ̀pásínà Foundation. Ẹgbẹ́ tí ọ̀rọ̀ kúlẹ̀ ìjọba tó ti ṣe dáadáa. Ẹ tẹ̀síwájú láti lọ kí bàbá. Ọ̀pásínà Ọ̀làdàpọ̀ Ọ̀pásínà Foundation. NGO ni wọ́n. Bàbá ní bàbá o. Wọ́n fẹ́ lọ kí bàbá wa ká ìdíyà ti lè jẹ́. Ọ̀dọ́ ọmọ ọlọ́jú. Àwọn ó sì mọ yá o. Wọ́n fẹ́ lọ kí bàbá wa Ọ̀làdàpọ̀ Ọ̀pásínà Foundation. Àwọn ni wọ́n lọ kí bàbá wa. Ìdílé Ẹjẹ̀mú. Ìdílé Ẹjẹ̀mú. Ẹjẹ̀ ká mọ. Bàbá wa Ẹjẹ̀mú tìlú Ejigbo ẹjúwé sáwọn ọmọ yìí o. Ìdílé Ẹjẹ̀mú lápapọ̀. Bàbá wa wọ́n ní ẹjúwé sáwọn ọmọ yìí pẹ́ pọ́ ọdún o. Bàbá ní kẹ́wọ́ pọ̀. Ìdílé Ẹjẹ̀mú. Àwọn ẹgbẹ́ Yẹ́dẹ̀sà. Àwọn ni wọ́n lọ kí bàbá wa kábíyèsí. Àwọn ẹgbẹ́ Yẹ́dẹ̀sà. Ẹgbẹ́ àtọ́níṣe. Olùwà ìbúlé. Àdúgbò náà bẹ̀rẹ̀. Wọ́n ṣe ẹgbẹ́ gúdúgúdú méjì lọ́dún tó lọ. Wọ́n ti fẹ́ àyà mẹ́fà lọ́dún yìí.
náà kódà yín káàkiri gbogbo orí social media àwọn ọ̀rọ̀ àràbàrà ìwé náà tó ní lọ́dọ̀ àwọn ìjọba jẹ wọ́n fi design ojúde ọba ojúde wọ́n fi ro design ojúde ọba lójútó àti lódodo àtúnṣe ni wọ́n ẹ ṣe àwọn ènìyàn jẹ́ kíyàwó wa kí wọ́n sá lójú wa. mo rà àkọ́ ẹsẹ̀ ogun n ò ní jìyà mo ti mọ̀ wọ́n ara mi mo yá. ìyá àti ìjọba ti lọ bá rí ẹ sábà fún mi nọ́mbà rẹ̀ tó lè fún ìdádá. àwọn ìdílé ọsọlọ nìyí ìdílé ọsọlọ ìdílé ọsọlọ apàtàkì tó tóbi jù léjìgbò ìdílé ọsọlọ yìí amọ̀rírì yìí kò ní bàjẹ́. bàbá wa àìsí fọsọlọ àwọn ọmọ yìí ni wọ́n fẹ́ lọ kí bàbá ipe akọ ọdún akóyèdọ́ ọdún ọmọ ọlọ́jọ́ akọ́yẹyẹ ti ojúde ọba ìdìbò ẹlẹ́kẹ̀jì ní. kí ló dé tí pẹ̀lú báyìí lẹ́yìn yọ sọ́lá pàtàkì bíi mẹ́sàn-án tí a ṣe lónìí. ìbílẹ̀ wà lójú kọ̀ọ̀kì máa yáṣẹ́ tèmi bọ̀ tó bá yà àwọn yẹn mọ̀ sọ́kọ́ fún wọn. omi tó gùn láyé ló ń fọ mi bọ̀. ìyá gbogbo awo tilẹ̀ ìdìbò ìyá gbogbo awo tilẹ̀ ìdìbò omi tó mi sí mo padà láti adé wa ní. àwọn tí ìwà ló yẹ lọ́sọ̀ àwọn àṣàbí àkàlà àwọn tí wọ́n ní ọmọ ìlú àjọ àwọn aṣọ sísà ni àwọn omi tó mi sí ìyá gbogbo awo tilẹ̀ ìdìbò màmá ti wà ń bí yeye omi tó mi sí omi tó mi sí ọmọ ìlú fún mi bẹ́ẹ̀. ẹ kú jòkó máa a kú ọdún a kú ìyèdún ẹ̀mí wá ṣọ̀pọ̀ ẹ jọ kí ní orúkọ yín kí lórúkọ ẹgbẹ́ yín mà. ẹgbẹ́ bíbí ire lábẹ́ Ọ̀ṣunbọ̀ Ojúlarí. ẹgbẹ́ bá ṣe mọ̀ pé èní ni ojúde ọba Èjìgbò ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ tá a ṣe ní Èjìgbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ jọ bá lè ṣe rí ètò náà sí mà. ètò náà dà a ṣe lọ́dún tó lọ Ọlọ́run tún ká wa yẹ lọ́dún yìí náà a dúpẹ́ fọ́lọ́run kí tàmọ́dún náà kó sojú ẹ̀mí wa kẹ́nìkan kan mọ́ pẹ̀dín ọba tí à ń ṣojúde ọba rẹ̀ náà kẹ́mi wọn gùn nínú ọlá ńlá kọ́mọ́ gbóná kọ́mọ́ gbàdése fún wọn kẹ́mi wọn gùn ẹgbẹ́ tiwa náà bíbí ire kọ́lọ́n jẹ́ ká sọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kọ́mọ́jà parẹ́ máyé lára ọ̀gá wa Adébọ̀álé ọmọlúàbí àkọ́kọ́ tó jẹ́ patron fún wa ìyẹn ẹgbẹ́ wa Olúwọyè àwọn náà òṣìlé Ọlọ́run járí wọn láyọ̀ Ayégóró àlùfáàṣà ẹgbẹ́ wa gbogbo wọn wá láti ìlú Abidjan àwọn ìlú òyìnbó gbogbo ẹ̀ kọ́lọ́n jẹ́ ká pàdé láyọ̀ kárí wọn láyọ̀ àtàlàfíà kọ́mọ̀gbọ́ láti fẹ́ ní bọ́dì àwa náà tọ́lọ́n ká wa yẹ lónìí lábẹ́ alága wa ká mọ̀ fi ṣẹlòmíì àwọn ọmọ ẹgbẹ́ náà ká mọ̀ yọ sọnù ká mọ̀ pẹ̀dín o. mọ̀ràn ta fún wọn náà ni pé kọ́lọ́n ṣọ́ wa jàmọ́dún lọ àmọ́dún ò jìnnà gbogbo àwọn tí ò lè wá lọ́dún kán múra kán jẹ́ kátàgìrì sí ojúde ọba yìí kájọjọ ṣe o. àwọn ọlọ́mọ kí fọ́dún. tí mo fẹ́ kí fọ́dún mo kí gbogbo àwọn èèyàn mi mo kí gbogbo àwọn olólùfẹ́ gbogbo àwọn afẹ́nifẹ́re gbogbo ẹni tí mo mọ̀ àwọn ọ̀rẹ́ àwọn tí ò lè wálé nílùú òyìnbó nílùú Abidjan lẹ́kọ̀ọ́ nílọrin lábẹ́kúta mo kí wọn kú ọdún ẹ̀mí ó ṣọ̀pẹ́ o àṣẹ ìṣàmọ́dún o. àmì o àmì o. sí àríwá fún ti ọdún yìí. a kí aṣojú wa nílé ìgbìmọ̀ tó ń sọ. ayé ọgbọ́n tá à ń tẹ̀lé mís. ìpínlẹ̀ Ọ̀ṣun àgbàdìsẹ́ ìgbìmọ̀. ọ̀gbẹ́rẹ́bù Olújìmí Àṣàgádé. ọ̀yà lóye ẹgbẹ́ ìdílé bẹ́ẹ̀ lóye. àwọn ìdílé lóye dynasties. àwọn náà fẹ́ kí bàbá wa kábíyèsí yìí. ìdílé bẹ́ẹ̀ lóye ẹgbẹ́ wọ́n ṣe ojúde ọba lọ́dún wọ́n ṣe gudugudu méjì àti yàyà mẹ́fà. ìlú ìjùmọ̀ kí ẹgbẹ́ wáyà lóye Ọ̀ṣun ọ̀yà. oníkẹ́lẹ́ kí bàbá wa ẹsẹ ẹdí 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 ẹsẹ ọdọ fún yín ajẹ kí wọn sì tán any god woman any god women development association any god women women development association better life ẹgbẹ for Mrs. Janet Ayọ̀ Ìgbókànlé ẹṣẹ wọn fẹlẹ kí bàbá síwájú ọjọ́ ìrẹ́lẹ́kọ̀ Olújìmí Àṣàgádé Olújìmí Àṣàgádé káàbọ̀ sí àárín wa fún tèmi káàbọ̀ lọ́mọdé fún gbogbo wọn. ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin fún ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń ṣojú Èjìgbò.
ẹ jọ kí ni orúkọ yín kí lorúkọ ẹgbẹ́ yín sà. Jimoh Salahuddin. My name is Jimoh Salahuddin. ikú ìjòkó akú ọdún náà o ẹ̀mí wá ṣọpẹ́ gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ojúde ọba Èjìgbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun òun là ń ṣe lọ́jọ́ tòní tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ ẹ jọ bá lè ṣe rí ojúde ọba ti ọdún yìí sí. Mo rí i pé ó dáa ó dùn ó tún fẹ́ fi ara pẹ́ ti ọdún yìí tó tún kọjá ìgbéyìí náà wá tẹ̀ tó wá fẹ́ dùn jọdún tó kọjá lọ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́njà tún lè ṣe mí. kan fáwọn tó ti bá tó ń jẹ́ ọmọ ìlú yìí tó ọ̀ka kún ẹjọ́ ẹ bá ń fún ọ nímọ̀ràn ní ṣókí. Gbogbo àwọn tí wọn ò máa tí ì máa wá sí ibi lójúde ọba yìí ó dáa ó sì rẹwà ó sì jẹ́ nǹkan tó jẹ́ pé àfi ń tún lù ú ṣe àfi ń kó lù ú jọ àfi ń mara wa ní èsìn èmi ẹnìkan pàdé lẹ́sìn àtijọ́ mara wa sí primary school èyí tó jẹ́ pé òun sì lọ ìlú èbó ṣe gbogbo ẹ̀ àwa àjọ ríra wa gbàgì bẹ́ẹ̀ náà la tún rí lónìí náà bá a bá ṣèyí mo lágbè tó máa ríra wa kó jọ ó dára láti máa kóra wa jọ báyìí táàtù fi máa ríra wa ó dùn ó lóyin ọlọ́jà lè máa sọ̀pọ̀ rẹ̀. ṣé gan dáàdi wa àwọn olẹ́fẹ́ kí fún ọdún. àwọn olẹ́fẹ́ kí fún ọdún ẹ. ọ̀kọ̀ọ̀kọ́ náà mo kọ́ kí bàbá wa kábíyèsí Eléjìgbò fi Èjìgbò pé wọ́n kú ọdún wọ́n sọ̀pọ̀ rẹ̀ mo sì kí gbogbo àwọn ìjòyè wọn pátá náà pé wọ́n kọ ọdún àti bàbá Ìmáàmù Èjìgbò kọ ọdún èyí tó wá tẹ̀lé ní gbogbo àwọn ẹgbẹ́ mi bíkìlà yìí kí wọ́n ró tì mí kí wọ́n dúró tì mí mo kí wọn pé wọ́n kú ọdún wọ́n kú ìfẹ́ wọ́n sì kú iṣẹ́ bíkìlà tí wọ́n ń gbé lárugẹ torí pé tá a bá pé ìlú kan dáa bíríkìlà ní káwíyẹ̀wò bẹ̀ torí bíríkìlà ní ọ̀kọ́lé alárinrin ní ọ̀bà ní kọ́ ọ̀gbọ́n tí wọ́n ní wọ́n ní ilé ni ò ní kọ́ ilé ni ò ní kọ́ ẹni tí ń bá bíríkìlà sọ̀ tẹ̀ ilé ni ò ní kọ́. ẹ bá a dárúkọ nílẹ̀ kan sí. Jimoh Salahuddin alága ẹgbẹ́ bíríkìlà ìjọba àgbèrè. Aṣíwájú ultimate coin. Olùdíjọba ìdìbò festival. Pẹ̀lú ẹ̀bùn tó jọjú. Wọ́n gbé ẹ̀bùn àbàǹdì wá láti tún ní bàbá. Ọdún ti àbúkọ yìí. Pé ọdún ayé ojú tó máa rọ́dún. Bàbá wa ní àjọ wọ́n tẹ̀sí láti ọ̀pọ̀ àjọ. Bẹ́ẹ̀ni, torí bàbá ló sọ bẹ́ẹ̀. Ọba fi bẹ́ẹ̀ sí i. Bẹ́ẹ̀ sí gbèsè nínú yìí. Aṣíwájú ultimate àti go àti gbogbo ẹ̀ gbogbo bàbá ó wà ultimate. Thank you.
Èjìgbò Local Development Committee lábẹ́ alága wọn kọ́mi láti ọlọ́dẹ àwọn ni wọ́n kí bàbá wọn bá gbọ́ ọdún ẹkú ìyèdè bàbá ní ojú yẹn lọ́wọ́ pé wọ́n ní ṣùgbọ́n Èjìgbò lọ́pẹ̀ yìí ẹ̀ṣẹ́ bákan náà ojúbọ pé Èjìgbò festival foundation àwọn ojúbọ pé Èjìgbò festival foundation àwọn ìpínlẹ̀ àwọn ni wọ́n rẹ̀ ní ojúbọ ọba tí wọ́n yẹ lọ́dọọdún àwọn náà pẹ̀lú foundation lábẹ́ alága wọn Mrs. Gabala àwọn Èjìgbò àwọn ọlọ́pàá kí bàbá wa lábẹ́ alága wa lábẹ́rẹ́ lọ sí fat ẹgbẹ́ classic ladies àwọn ọlọ́pàá kí pé akọ ọdún ọkọ yòdó akọ ayẹyẹ ojúde ọba Èjìgbò festival classic ladies ẹgbẹ́ classic ladies lọ́la kí bàbá wa pé akọ ọdún ẹgbẹ́ classic ladies ní ẹ. Mo kí àwọn ìjòyè àwọn bàbá wa wọ́n kú ọ̀rọ̀ lù yóò máa ju yín ṣe o. Mo kí ọmọdé àti àgbà lọ́kùnrin àti lóbìnrin. Mo lè tún kí ẹ̀yin àgbà kẹ́ ẹ jẹ́ kójú wá ṣe o. Àkòrí ọ̀rọ̀ mi fún ti òní níbi ojúde ọba ẹlẹ́ẹ̀kejì tí a ń ṣe yìí. Òun ni Èjìgbò ìlú olókìkí. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ lórí wípé níbo ni a ti bẹ̀rẹ̀ nítorí okùn kò lè kùnkùnkùn lọ́mọ níbi tí a ti fà wá. Bí a kò bá sì mọ ibi tí a ti ń bọ̀, a kò lè mọ ibi tí a ń lọ. Kò pẹ́ tí a dá Ọ̀yọ́ àtijọ́ sílẹ̀, ìní a dá Èjìgbò sílẹ̀. Ìlú àárọ̀ ní Èjìgbò, ó ti wà tipẹ́. Orúkọ ẹni tí ó tẹ Èjìgbò dó ní Akíntọ́lé, tí àwọn ènìyàn tún mọ̀ sí Ògiri níyán nítorí àgbẹ̀ àròkọ bọ́dúndé ni. Odù tí ó fẹ́ Èjìgbò sílẹ̀ òun ni Ọ̀wọ́nrín. Ọ̀wọ́nrín sógbè, Ògbè sọ̀wọ́nrín san. Eléyìí ń tọ́ka sí òfin àṣegbà. Kò ṣẹlẹ̀ rí. Ohun tí olúkúlùkù bá ṣe òun ni ó gbà. Ìlú àwọn akíkanjú ní Èjìgbò. A kò gbọ́ nínú ìtàn rí wípé ogun jà ó kú Èjìgbò. Bí ogun jíjà ṣe pọ̀ tó láyé ọjọ́ sí, ogun
fẹsẹ̀ ìjẹgàba ìran Yorùbá múlẹ̀ ni a ti rí ògbóǹtarìgì jagunjagun tí ó jẹ́ ọmọ Èjìgbò láti ìdílé Akálà ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Àjàyí Ògbórí Ẹkùn tí orúkọ ọ̀yá rẹ̀ sì jẹ́ Alágbàbí. Ìlú tí ó níyì tó ní ọ̀wọ̀ tó sì tún ní ẹ̀rù lára ní Èjìgbò tí Ògìyàn fúnra rẹ̀ sì jẹ́ ẹni àpọ́nlé àti àyẹ́sí. Eléyìí kò ṣàdédé rí bẹ́ẹ̀ nìkan ṣùgbọ́n nítorí wípé ìdíran Odùduwà àti ìdíran oyè láti Ilé Ifẹ̀ ni Ògìyàn ti wá. Láti ọdún 1934 ni Èjìgbò ti wà ní ipò olórí tí Ẹlẹ́jìgbò sì ti wà ní ipò adarí ní ilẹ̀ Yorùbá. Ní gbogbo ibi tí a mọ̀ ní agbègbè Ìbàdàn nígbà náà bí ó ti pọ̀ tó àwọn ọba 5 péré ló wà nínú àjọ ìjọba agbègbè tí wọ́n dá sílẹ̀ nígbà náà. Ògìyàn sì jẹ́ ọ̀kan lára àwọn 5 yìí. Èjìgbò ti wà ọjọ́ pípẹ́. Ọ̀kan pàtàkì ni nínú àwọn ìlú kóòtù òjìire. Ibi tí a bá ti ń sọ̀rọ̀ ìjìnlẹ̀ Yorùbá, Èjìgbò á jẹyọ níbẹ̀. Nínú odù Ifá, Èjìgbò wà níbẹ̀. Nínú àwọn ìtàn ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, Èjìgbò wà níbẹ̀. Kò fẹ́rẹ̀ sí ìṣẹ̀lẹ̀ kan pàtàkì ní ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí. Bí ó ṣe wà nígbà kan rí, kí Èjìgbò gbẹ̀yìn níbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìpinnu láti tẹ ìran Yorùbá síwájú sí ní Èjìgbò ti kó ipa. Ní ìgbà ayé olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àti Ládòkè Akíntọ́lá, Èjìgbò kó ipa tó jọjú. Láìpẹ́ sẹ́yìn sí ìsinyìí pàápàá, Èjìgbò ni ó wà ní ipò kejì ní gbogbo orílẹ̀-èdè yìí nítorí a kì í ní ilé baba kí a má ní ti ìyá. A sì ṣẹ̀ṣẹ̀ ń bẹ́yẹ bọ̀ lápò ní ọmọ Èjìgbò a kú oríire. Ṣíṣe pàtàkì irú ìjókòó yìí láti ṣe àfihàn ìṣe pàtàkì irú ìjókòó yìí ní ọjọ́ 22 oṣù kẹsàn-án ọdún 13 sẹ́yìn ìyẹn ní 22/9/2012 ní ọjọ́ àjọ̀dún Èjìgbò Mẹ́kùn ẹlẹ́ẹ̀keje irú rẹ̀ nígbà tí aṣíwájú Èjìgbò olóyè Àtìládé Adébọ̀wálé kó àwọn ìlú ààfin níwájú kábíyèsí. Orin ayọ̀ ní kábíyèsí dá. Ẹ bá mi gbé orin ní kábíyèsí ṣe dá. Kábíyèsí dá orin pé báyìí là ń ṣèlú. Àwọn ìlú sì dá wọn lóhùn pé ìlú ìbádùn. Báyìí là ń ṣèlú ìlú ìbádùn. Báyìí là ń ṣèlú ìlú ìbàjẹ́ pé báyìí là ń ṣèlú ìlú ìbádùn. Orin ìkéré lóòótọ́, ṣùgbọ́n ọ̀rọ̀ kù síbẹ̀. Ó ṣe àfihàn ìṣe pàtàkì irú àkójọpọ̀ bí eléyìí. Ayé ti di ayé alákọ̀wé. Ìwọ̀nba ni a rí àyè fúnra wa mọ́. Irú ìjókòó báyìí pèsè àǹfààní láti tún pàdé papọ̀. Béèrè àlàáfíà, bí ọ̀rọ̀ wé ọ̀rọ̀ bí ikùn lu ikùn, bí orí korí, pèsè ìrànlọ́wọ́ fúnra ẹni, dọ́rẹ̀ papọ̀, ṣètò ìtẹ̀síwájú fún ìlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìjókòó bí èyí, ó tún ṣiṣẹ́ ìpolongo ìwà láyé wà láàyè. Ṣé fúnra oníbẹ̀m̀bẹ̀ ni ó ń fúnra rẹ̀ láyè? Yorùbá bọ̀, wọ́n ní wí tèmítèmí. Ẹnìkan kì í wí tẹ́lí àfẹ̀yìn tó bá wí tiẹ̀ sílẹ̀ kó tó kú. Ó tún ṣe ètò ìfinimọ̀lé nípa àṣà fún àwọn ìran kọ̀ọ̀kan bí ọjọ́ ṣe ń gorí ọjọ́. Ṣé òòṣà tí à ń sìn tí a kò fi ń lọ ọmọ ẹni irú òòṣà bẹ́ẹ̀ kò ní fẹ́ parun? Ìjókòó yìí ó lè di àgbélépawó fún ìlú àti ìjọba bí ó bá di àtẹ́wọ́gbà kan fún àwọn àjọ àgbáyé.
ìjókòó yìí tún lè pèsè àkókò ìgbafẹ́ tí ó lè di èyí tí àwọn ènìyàn máa ṣe ètò àkókò ìsinmi wọn lẹ́nu iṣẹ́ láti fi sọrí rẹ̀. Ẹlòmíràn ti rí àyè dé ìlú abínibí rẹ̀ sẹ́yìn, ó ti lé lọ́dún gbọ́ọ́rọ́. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni a bí sí ìlú àjèjì tí wọ́n ti dàgbà dògbó láì mọ ìlú abínibí wọn. Irú ọmọ bẹ́ẹ̀ kò lè mọ ẹnì kankan ní ìlú. Bí irú àwọn òbí bẹ́ẹ̀ bá gbéṣẹ̀, kí ni ti irú ọmọ bẹ́ẹ̀ já sí fún ìlú abínibí rẹ̀? Bẹ́ẹ̀ okùn kò lè kùnkùnkùn kí ó má ní ibi tí a ti fà á wá. Ènìyàn tí ó sọ ilé nù, ó ti sún àpò ìyàpọ̀. Odò kan kò sì gbọ́dọ̀ sàn kó gbàgbé orísun rẹ̀. Ǹjẹ́ a tilẹ̀ mọ̀ wípé kò sí èsì rárá nípa ìlú tí a bí wá sí, ẹni tí ó bí wa, ilé tí a bí wá sí, àkókò tí a bí wa, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iṣẹ́ kan pàtó tí a fi rán ẹnì kọ̀ọ̀kan wa ni a ṣe bí wa síbẹ̀. Irú iṣẹ́ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà ni ó máa ń sábà tì wá lójú, tó máa ń ni wá lára tàbí bí wa nínú tí a máa ń sá lọ fún yẹn. Àṣeyọrí irú iṣẹ́ bẹ́ẹ̀ ni ó lè mú ẹni náà kẹ́sẹ̀ járí. Bí èyí ṣe rí bẹ́ẹ̀, ǹjẹ́ ìgbésẹ̀ tí ó dára níbí kí a máa sá fún orírun wa níbi tí a bí wa sí? Àwọn ojúṣe wa ń bẹ nínú ìlú, nínú ẹbí, láàrin ọ̀rẹ́, ojúdùmọ̀, aládùúgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀nà láti ṣe àṣeyọrí nínú ara wa gan-an ń bẹ nínú àwọn ojúṣe tí ó dúró dè wá yìí. Ènìyàn wá lè sá lọ fún òjìji rẹ̀ bí? Wọ́n ní kinní yìí, kinní ẹni. Ó sọ wípé ìwọ lọ sí oko. Bí ọba tí ó dòde ńkọ́, bẹ́ẹ̀ ìgbàlásọ ìgbàlẹ̀wò. Àsìkò kan lòdè kókò nílé Ìlọrin. Àsìkò tí wà nìyí, kí ni a ó sọ nípa wa lọ́jọ́ iwájú? Àǹfààní láti ṣe àtúnṣe ra ìgbà padà ni a ṣe mú wa pàdé léjìgbò. Tí a bá kọ̀, tí a kò sí ohun tí ó yẹ kí a ṣe, a kàn fi àkókò ṣòfò lásán ni a tún ń padà bọ̀. Gbogbo wa ọ̀la yóò wá di àkànpọ̀. Ìwé yìí, wọ́n ní bí ọmọdé ọwọ́ yóò bá lahùn, ìgbé bàbá ló mú wọnú, àgò mọ̀mọ̀mọ̀ bí ó lahùn akàngbọ̀ngbọ̀ngbọ̀n. Bí a bá ń ṣe àpẹẹlẹ ìbomirin, ó yẹ kí a máa rántí ìfilọ́lẹ̀. Èyí ni yóò mú wa rántí ẹni méjì pàtàkì lára àwọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti balẹ̀ lápá láti gbé Ògo Èjìgbò ga kí ó di ìlú mọ̀míká. Ẹni àkọ́kọ́ ni bàbá wa Kábíyèsí Ògìyán ti ilẹ̀ Èjìgbò, ọba Ọmọwọnúọlá Oyèyọdé Oyèsọsìn kejì JP. Ẹnì kejì ni aṣíwájú ti ilẹ̀ Èjìgbò, Olóyè Àtìládé Adébọ̀wálé, fún àròjinlẹ̀ wọn láti fi àyè gba ayẹyẹ àyájọ́ ọjọ́ Èjìgbò Mẹ́kùn ọlọ́kan òjọ̀kan tí ó ti wáyé ṣáájú sẹ́yìn. Bẹ̀rẹ̀ láti ìgbà Èjìgbò Mẹ́kùn àwọn bàbá wa títí ó fi dé orí Èjìgbò Fẹ́rẹ́ńtẹ́kùn dé Èjìgbò Mẹ́kùn ìgbà ìsinyìí. Oyèyọdé Oyèsọsìn. Ògìyán ti lu Èjìgbò. Bàbá àwọn ọgbọ́n tán. Nínú wa láàrin àwọn ọgbọ́n tán.